dúró lábẹ́ bó ṣe lè wù kó mọ́. nínú ìwé ìròyìn Punch ni mo ti kọ́kọ́ fẹ́ ṣíde ìròyìn títí ọwọ́ mi yìí o. òkété bórù mọ́ òṣìṣẹ́ ilé ìfowópamọ́ Access Bank kan lọ́wọ́ o. fídíò ìhòhò àwọn obìnrin lòun kúndùn láti máa yà. ó sì ti ṣe kinní ọ̀hún. àwọn obìnrin tó ti ya ìhòhò wọn ni wọ́n tó 400 tí wọ́n jẹ́ obìnrin ni ó ń ya fídíò wọn kalẹ̀. iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti ń gbé ìgbésẹ̀ báyìí. wọ́n sì ti fi páńpẹ́ ọba mú ọkùnrin kan tó jẹ́ òṣìṣẹ́ ilé ìfowópamọ́ Access Bank tẹ́lẹ̀ rí fún ẹ̀sùn wípé ó ya ìhòhò àwọn obìnrin kalẹ̀ láláì jẹ́ kí àwọn obìnrin yìí kí wọ́n mọ̀ wípé ó ń ya ìhòhò àwọn. èyí wáyé lẹ́yìn tí ilé ìfowópamọ́ náà fi àtẹ̀jáde síta lọ́jọ́ ajé wípé àwọn ti fa ẹ̀sùn náà lé àjọ tó yẹ lọ́wọ́ lórí bí arákùnrin yìí bó ṣe ń ya fídíò àwọn obìnrin kalẹ̀. nínú àtẹ̀jáde náà Access Bank ti sọ wípé àwọn ti ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ẹ̀ka tó yẹ láti jẹ́ kí àwọn òṣìṣẹ́ àti oníbàárà àwọn kí wọ́n mọ̀ wípé ìhòhò wọn àti ààbò wọn ó jẹ àwọn lógún. òpin ọ̀sẹ̀ tó rí kọjá ní ìròyìn jáde wípé òṣìṣẹ́ báǹkì náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Stephen Esiese ó ya fídíò ìhò àwọn òṣìṣẹ́ obìnrin tí ọ̀kan lára wọn tí òun náà jẹ́ ọ̀kan lára wọn ó yà á kalẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà ló sì ti ń yà á. báwo ló ṣe ń yà á ẹ gbọ́. àpapọ̀ àwọn obìnrin tó ti ya fọ́nrán fídíò wọn ni wọ́n jẹ́ 400 nínú balùwẹ̀ tí àwọn obìnrin yìí ti máa ń wẹ̀ tó jẹ́ tètè balùwẹ̀ ilé iṣẹ́ ló ti ń ya fídíò wọn o. púpọ̀ àwọn obìnrin yìí ni wọ́n sọ yìí pé wọ́n máa ń ṣiṣẹ́ láti ojúmọmọ títí di alẹ́ wọ́n ó sì sùn di ọjọ́ kejì kí wọ́n lè tún bọ́ sí ẹnu iṣẹ́ láìpẹ́ ọjọ́ jọjọ. àwọn obìnrin yìí ni wọ́n ní wọ́n wà ní ẹ̀ka tó ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ wípé ìyẹn customer care gẹ́gẹ́ bí wọ́n ṣe wí nínú àtẹ̀jáde tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó tó fi síta ìyẹn Benjamin Ọ̀ndẹ̀yìn òun ló sọ fún àwọn oníròyìn wípé àwọn ti kọ́kọ́ gba béèlì afurasí yìí ṣùgbọ́n àwọn ènìyàn ń fapá jánu ni wọ́n bá tún fi páńpẹ́ ọba mú un tí wọ́n ó sì fi ojú rẹ̀ ba kóòtù. ìyẹn ni wípé wọ́n ó fi ojú rẹ̀ ba ilé ẹjọ́. bó ṣe ń ya fídíò àwọn obìnrin tí wọ́n jẹ́ òṣìṣẹ́ báǹkì ni wípé yóò fi fóònù rẹ̀ sí balùwẹ̀ níbi tí ẹnikẹ́ni kò ní rí i. fóònù yìí ni ó ti tan kámẹ́rà rẹ̀ kalẹ̀ tí àwọn obìnrin bá ti bọ́ sí iléèwẹ̀ wípé àwọn fẹ́ wẹ̀ yóò bá mọ kámẹ́rà wọn. ó ti ń ṣe ọjọ́ ti pẹ́ o ọjọ́ kan tó lè ọjọ́ gbogbo ń tó lóhun. wọ́n ti fi páńpẹ́ ọba mú báyìí òkété sì ti bórù mọ́ ọ lọ́wọ́. ìwé ìròyìn Punch ló jù jáde ẹlẹ́mùkẹ́ ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard ó náà ni ìròyìn eléyìí ló ti jáde o. níbẹ̀ ni gómìnà fún ìpínlẹ̀ Kebbi ló ti ń jó di mímọ̀ wípé òun ò ní lérò láti darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ eléyìí tí Àtíkù ń kó jọ láti lé ìṣèjọba eléyìí tó wà lóróyè láti lé kú òun bẹ̀. gómìnà fún ìpínlẹ̀ Kebbi òun náà ló mọ̀ ti sọ̀rọ̀ dókítà Nasir Idris òun ló ti sọ̀rọ̀ tó sì ń da ìròyìn kanù eléyìí tí ó ń so papọ̀ mọ́ ẹni tí ó ti fìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà látàrí bí wọ́n ti sọ pé wọ́n jọ fẹ́ darapọ̀ láti jọ lé ìṣèjọba eléyìí tí ó wà lóróyè kúò. ẹni tí ó jẹ́ akọ̀wé àgbà sí gómìnà ọ̀hún Ahmed Idris òun náà ló máa ń sọ̀rọ̀ ní ọjọ́ Sunday nígbà tí ó ń ṣe àpàtẹnujẹ́wọ̀ rẹ̀. ó ní ẹ wò gbogbo ìròyìn eléyìí tí ó bá jẹmọ́ èyí tó ń jáde sí gbòòrò ayé ìròyìn òféègè gbáà ni nítorí pé kò sí nǹkan kan tọ́jọ́ o. ó ní nínú ẹgbẹ́ òṣèlú APC èmi ní jẹ́ bí ọkùnrin eléyìí tó dúró gbẹ̀yìn yẹn last man standing. ó náà ni òun ò jẹ́ ò torí pé òun ò gbálérò òun ò sì tí ì gbálérò òun ò sì lè gbálérò wípé ó fẹ́ kú nínú ẹgbẹ́ òṣèlú APC tóun wọn bá tiẹ̀ wá kú òun á darapọ̀ mọ́ Àtíkù tàbí ẹnikẹ́ni láti lé ìṣèjọba eléyìí tó wà lóróyè láti lé kúrò. nígbàtí Idris tí ó mọ tẹ̀ ẹ́ wájú ó ní o ẹ wo èmi mọ̀ mọ́ọ́rẹ́ ẹni tí ò bá mọ́ọ́rẹ́ nìkan ni ó mọ̀ ṣe báwọn. ó nítorí pé ẹgbẹ́ òṣèlú APC eléyìí tẹ́ ń wò yìí ẹgbẹ́ òṣèlú APC ló sọ mí di gómìnà ìpínlẹ̀ Kebbi tó sì jẹ́ pé láti ìgbà náà mo ti ń ṣe tẹgbẹ́ ọ̀rọ̀ tó bá jẹ mọ́ tẹgbẹ́ òun nìkan ló bá mi kò sí nǹkan tó bá mi ju tẹgbẹ́ lọ. nígbà tí ó wà mọ́ sọ̀rọ̀ ó ní ẹ wo gbogbo ẹ̀yin tẹ́ wà nígboro ayé ẹ má fetí kó gbogbo àwọn ọ̀rọ̀ búkúbúkú àti àwọn ọ̀rọ̀ àlùfànṣá eléyìí tí ń sọ sí gbòòrò ayé wípé òun ti ṣe tán láti darapọ̀ mọ́ Àtíkù láti jẹ́ káwọn òṣìṣẹ́ tako ìṣèjọba eléyìí tó wà lóróyè. ó ní ẹ fọkànbalẹ̀ o òun ò ní tẹ̀tì
láti máa ṣiṣẹ́ láti jẹ́ kí ìpínlẹ̀ òun kó máa tẹ̀ ẹ́ wọ́jú. ó ní ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wọ́n kàn fẹ́ jẹ́ kí àwọn kóhun ó lose focus kóhun ó mọ̀mọ́ bí tí òun ń lọ mọ́ lórí ọ̀rọ̀ ètò òṣèlú. òun náà ni oníṣẹ́sì wá rí iṣẹ́ àwọn tó jẹ́ pé wọ́n níṣẹ́ wọn lábọ̀ tó jẹ́ pé kí wọ́n kàn jókòó kí wọ́n gbé ìròyìn kan àbí kí wọ́n rò pé báyìí ló ṣe yẹ kó jẹ́. àwọn náà wọ́n gbé ìròyìn búkú ọ̀hún ní wọ́n gbé jáde kó sì ń tọ́jà mo ti ọmọ ẹgbẹ́ òṣèlú APC tọkàntọkàn òun náà sì ní mí gómìnà fún ìpínlẹ̀ Kebbi òun náà ló sọ̀rọ̀ ọ̀hún ìròyìn ọ̀hún kò sì jù bá ń lọ sẹ́yìn bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ ẹ mú ìròyìn Vanguard tó jáde fún tààrọ̀ yìí. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn yìí o inú bíbí mi ò fi iṣẹ́ mi rìn hàn bẹ́ẹ̀ ni ẹ̀dọ̀ funfun ń ò bí ọlọ́wẹ́ o orí adẹ́tù abèwà pẹ̀lẹ́ igba pẹ̀lẹ́ kì í fọ́ bẹ́ẹ̀ ni àwo pẹ̀lẹ́ kì í fàyà kárọ̀ra ṣe nínú ìdílé o ọkọ ìyàwó tó jẹ́ ọkọ gbajúgbajà olórin tó kọ orin eku eme ọkọ rẹ̀ tó lu arábìnrin ọ̀hún dójú ikú tí wọ́n ti fi páńpẹ́ ọba mu láti ìgbà tó ti pẹ́ wá ilé-ẹjọ́ ti gbé ìdájọ́ kalẹ̀ o wọ́n ní kí wọ́n yẹgi fún un títí ẹ̀mí yóò fi bọ́ lọ́rùn rẹ̀ ilé-ẹjọ́ gíga tó fi ìdí kalẹ̀ sí ìlú Àbújá ó ti dájọ́ ikú fún ọkọ olórin ẹ̀mí tó dolóògbé ìyẹn Osinachi Peter Owanchukwu ọjọ́ ajé ọjọ́ 28 oṣù kẹrin ọdún 2025 tí a wà yìí ni ìdájọ́ náà wáyé nínú oṣù kẹfà ọdún 2022 ni ìjọba gbé ọ̀gbẹ́ni Peter Owanchukwu lọ sí ilé ẹjọ́ fún ẹ̀sùn 23 tó ní í ṣe pẹ̀lú ìpànìyàn ìdẹ́rùbani dídá àyájá àwọn ògówẹrẹ lílu ìyàwó rẹ̀ lálùbami ẹ̀wà àti àwọn ẹ̀sùn míì gẹ́gẹ́ bí ìwé ìròyìn China bó ṣe jábọ̀ rẹ̀ ẹlẹ́rìí 17 nínú èyí tí méjì lára àwọn ọmọ arákùnrin náà tí wọ́n jẹ́rìí tako bàbá wọn wípé gbogbo ìgbà ló máa ń lu ìyá wọn bákan náà ni wọ́n kọ ìwé ẹ̀rí bíi 15 tí wọ́n kó dání tí wọ́n sì ń fi ẹ̀rí àti kinní ọ̀hún tí wọ́n fi ń múlẹ̀ lóríṣiríṣi nígbà tó ń gbé ìdájọ́ kalẹ̀ adájọ́ onídàájọ́ Nwanso Hime òun ló mú gègé tó fi lu yín kékéńkéké tó sì ṣàlàyé pé ìdájọ́ mi rèé ó ní kí wọ́n yẹgi fún arákùnrin yìí títí ẹ̀mí yóò fi bọ́ lọ́rùn rẹ̀ ó sì tún ṣàlàyé wípé oríṣiríṣi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án ló ní í ṣe pẹ̀lú tí yóò lò bíi ọdún 7 ọdún 2 ọdún 8 àti ọdún 6 ní ẹ̀wọ̀n ṣùgbọ́n èyí tó ga jù níbẹ̀ ni wípé kí wọ́n yẹ igi fún un títí ẹ̀mí yóò fi bọ́ lọ́rùn rẹ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé arábìnrin Osinachi tí ó jẹ́ akọrin ẹ̀mí tí orin ẹ̀mí kan tó kọ tó pe àkọlé rẹ̀ ní eku eme yìí òun ni ó tan ìràwọ̀ arábìnrin yìí tí ògo rẹ̀ tó sì mì orílẹ̀-èdè Nàìjíríà tìtìtì ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn ọkọ rẹ̀ ló ń lù ú ní gbogbo ìgbà tí wọ́n sì kẹ́fín wípé ó ti ní ọgbẹ́ ní ọkàn àyà rẹ̀ látàrí ìyà àjẹpọ́nulá tí ọkọ rẹ̀ fi ń lù ú ní jojoojúmọ́ àti gbẹ́ndú àti ahéré wọ́n ti dájọ́ ikú fún arákùnrin náà kí Ọlọ́run kó ṣàánú wa ká rọra máa ṣe nínú ìdílé ọ̀rọ̀ ọ̀hún ó ń bẹ nínú ìwé ìròyìn Punch tó jáde ní òwúrọ̀ òní. tó o bá ti rí i wípé lúlù gbogbo ìgbà ni kò ní ìdí kí wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ fún èèyàn tètè fa etí ẹ lélele. kó fa etí ẹ kó mọ ṣe kí ni. kọ́ ọ ni. kó mọ sá lọ. tẹ̀mí tó bá tẹ̀ ti ń di pé ìjà à ń lura ẹni nínú ìdílé lójoojúmọ́ kí èkó sì fẹ́ ń bẹ̀ mọ́ kó ń kálukú yẹra. kò jù bẹ́ẹ̀ lọ. torí pé ikú kéèyàn yẹra ó sàn ju kéèyàn kú lọ. ní tí ó sì padà gbẹ̀yìn ẹ̀ náà ni. bẹ́ẹ̀ ni. ètò bá ti di gbogbo ìgbà ní tí ó padà gbẹ̀yìn ẹ̀ náà nu. wọ́n lárábìnrin ọ̀hún wọ́n bú ń gbà yẹn pé kò sọ̀rọ̀ jáde. bẹ́ẹ̀ni kódà àwọn ìròyìn tó jáde ńgbà yẹn gẹ́ sọ pé ìyá arábìnrin eku eme ó ti sọ pé kó fi ọkọ yẹn kalẹ̀ yẹ pé yóò lù pa. èèyàn tí yóò sunkún mọ́jú tí yóò sì tún lọ kọ ní yóò lọ dáhùn èèyàn lára yá láàárọ̀ ọjọ́ kejì. nǹkan ṣẹlẹ̀ nínú ìdílé o. àwa entertainer iṣẹ́ wa nù wọ́n ní mọ̀ bóyá èèyàn kú lọ. wọ́n ní Mr. Abẹ́rẹ́kẹ́rẹ́ kí ló dé àwọn àgbà wà ẹlòmíì ò tún máa kí sẹ̀ wọ́n tún máa kí fún yín páwọn ògbóyin. adúpẹ́ ìfẹ́ wa náà lẹ́ni ṣùgbọ́n ó ń kálukú òun náà ló ní tẹ́ ẹ bá wá ti á rí i pé ọ̀rọ̀ ti ń di gbù ẹ̀yin obìnrin wa ẹ̀yin ọkùnrin náà tó wáyé pé àwọn ìyàwó yín ọwọ́ wọn ni máa ń dùn yín
ẹ̀yin náà tètè fi. ìròyìn ìyàwó ń lọkọ òun èé jáde gbogbo gbà. ọkọ sì ń sun àwọn ọkọ mi wà jẹ́ kó sì ń sunkún lójoojúmọ́. nǹkan tí ìyàwó fi ń lu ọkọ mi nínú ilé ó kọjá àfẹnusọ. wọ́n jẹ́ àṣọ yóò di tó. ọ̀ya mọ karùn-ún. nínú ìwé ìròyìn Vanguard òun náà ni ìròyìn eléyìí wà níbẹ̀ ni Ganduje ló ti ń fọwọ́ sọ̀yà tó ní ẹ wò ó di dandan báyìí pé kí gbogbo àwọn èèyàn kó jẹ́ pé wọ́n máa darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC nítorí pé àwọn náà ti rí ojú rẹ̀ wípé ẹgbẹ́ òṣèlú eléyìí òun náà ló ṣe é bá ròde ẹni tí ó jẹ́ alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú eléyìí tó ń ṣèjọba lọ́wọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà All Progressives Congress APC ọ̀nà ni ẹ̀ mọ̀ ti fi ọwọ́ sọ̀yà tí wọ́n ní ẹ̀ wò ó ìta ń fọwọ́ sọ yìí kéé máa ṣe eégún ẹran mọ̀ ní àwọn èèyàn sì pọ̀ tí wọ́n ń bọ̀ bìbà nínú ẹgbẹ́ òṣèlú APC ẹ̀yẹn lọ kọ́lẹ̀ Ganduje òun náà ló sọ̀rọ̀ yìí nígbà tí ń kí àwọn tí wọ́n ṣẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí ń kí hàn káàbọ̀ ìyẹn gómìnà Sheriff Oborevwori àti ẹni tí ó ti fìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Delta bákan náà Ifeanyi Okowa nígbà tí ń kí hàn káàbọ̀ ìyẹn ní ọjọ́ ajé àná ní ìlú Asaba níbẹ̀ ni ó ti ń sọ̀rọ̀ tó ń jẹ́ ó di mímọ̀ wípé mo kí yín o mo kí yín káàbọ̀ tẹ́yìn ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí tẹ́ ẹ bá gbàgbé ẹ rántí pé lẹ́nu lọ́lọ́ yìí òun náà ni ìròyìn gbé wípé Oborevwori Okowa àti àwọn kan nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party wọ́n mọ̀ ti gbé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party yìí lẹ̀ tí wọ́n ní àwọn ò fẹ́ umbrella mọ́ o ìgbálẹ̀ òun náà ni àwọn ọ̀nà mú tí wọ́n sì ti ná mú láti ìgbà yìí wá nígbà náà òun náà ni ó sì fi òpin sí ìṣèjọba ọlọ́dún mẹ́rìndínlọ́gbọ̀n eléyìí tí ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ti ń ṣe ní ìpínlẹ̀ náà wọ́n ní gẹ́gẹ́ bí Okowa àti Oborevwori bí wọ́n ṣe á darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC báyìí nígbàtí ẹni tí ó jẹ́ alága àgbà papọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC tí ó mọ̀ sọ̀rọ̀ ó ní mo kí gbogbo ẹ̀yin gómìnàs eléyìí tí ẹ wá síbi tí a ti ń kí àwọn tí wọ́n ṣe darapọ̀ mọ́ wa tá a ti ń kí hàn káàbọ̀ ó ní mo mọ̀ kí yín o ẹ̀kú ọ̀mọ́ ṣe ó ní òun kí àwọn gómìnà eléyìí tí wọ́n jẹ́ mọ́kànléní ogún níye tí wọ́n ti wà nínú ẹgbẹ́ ọ̀hún tẹ́lẹ̀ ó ní ṣùgbọ́n pẹ̀lú gómìnà Oborevwori báyìí ǹjẹ́ yín mọ̀ pé gómìnà ti pé méjìléní ogún ó ní mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ jẹ́ n wá sọ fún yín o kí gbogbo yín kẹ́ ẹ̀ láti yín dáadáa bẹ́ẹ̀ ṣe àláti yìí kẹ́ ẹ̀ tún lajú yín dáadáa gbogbo wa náà láàrin láìpẹ́ ọjọ́ tó jẹ́ pé àwọn gómìnà míì náà wọ́n ti garu ẹsẹ̀ báyìí kí wọ́n kàn ya òun náà lókù níbo ni ẹ wá ń ya á bọ̀ inú ẹgbẹ́ òṣèlú APC náà ni wọ́n ti sọ̀rọ̀ àwọn di báràkà wọ́n ti di báràkà mọ̀ ń ya lu wọ́n ti ń ya o nígbà tí Okowa tó ní ó mọ̀ sọ̀rọ̀ Okowa ní dídarapọ̀ eléyìí tí ó ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC láti jẹ́ kí ìpínlẹ̀ ọ̀hún káwọn náà ó lẹ́sẹ̀ ńlẹ̀ nílùú Àbújá òun náà ní ìṣẹ̀lẹ̀ eléyìí tí ó ṣẹlẹ̀ ó nítorí láti ọ̀sẹ̀ tó kọjá látọjọ́rú Wednesday eléyìí tí ó kọjá tí òun ti kéde wípé òun ti lọ inú ẹgbẹ́ òṣèlú APC láwọn èèyàn ní why now why wá ń pe why ó ń pè ránṣẹ́ òun náà ní pé àwọn èèyàn sọ pé kí ló ṣẹlẹ̀ kí ló rí lọ́bẹ̀ tẹ́ ẹ gàrú ọwọ́ ó ní òun ò mọ̀ sọ nǹkan kan torí pé òun mọ̀ wípé àǹfààní eléyìí tó pọ̀ òun náà ní wípé kìí ṣe nípa tèmi nìkan bí ó ṣe nípa ìpínlẹ̀ wa torí ìpínlẹ̀ wa tá a bá ti ń ṣe pẹ̀lú ìṣèjọba eléyìí tó wà lókè ẹ rí i pé àti ìlú Àbújá àti ìpínlẹ̀ Delta wọ́n jọ wà bí ìgbà tó jẹ́ pé ike bá bọ́ọ̀nù náà ni tí wọ́n jọ yí papọ̀ ó wá ku ẹnì tí ó là wọ́n ó kó wa ní ẹ bá mọ̀ wò pé bóyá torí pé àjẹbánu òṣèlú ó lè jẹ́ ká parapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ó ní rárá kò sí ń tọ́jọ́ bí ó ṣe pé a fẹ́ jẹ́ kí ìpínlẹ̀ Delta kò náà kó rẹ́sẹ̀ wálẹ̀ nígboro ayé ìròyìn ọ̀hún òjò bá ń lọ èmi ò ní mú jù bá ń lọ sẹ́yìn bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ ẹ mú ìwé ìròyìn Vanguard tó jáde fún tààrọ̀ yìí. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn ọwọ́ mi yìí o ṣaago ń búgò ẹni tá a bá bú òun náà máa ń bú ènìyàn gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ó sọ kò bákùngbé ọ̀rọ̀ sí Peter Obi gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ó ti sọ ògúlùntù bàbá òkò sí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra ìyẹn Peter Obi gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti bu ẹnu àtẹ́ lu Peter Obi tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí
ní ìpínlẹ̀ Anambra tó tún jẹ́ adíje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour lọ́dún 2023 tó rí kọjá. Nínú àtẹ̀jáde kan tí gómìnà Sanwó-Olú fi síta lọ́jọ́ àìkú ló ti ní Peter Obi kò yẹ lẹ́ni tó yẹ kó máa gbẹ́nu sókè láti máa bú orílẹ̀-èdè Nàìjíríà ṣe bí orílẹ̀-èdè bàbá rẹ̀ ló pè é. Sanwó-Olú sọ yìí pé ẹni tí wọn ò bá bú ní Peter Obi tí òun náà tún wà ń bú ènìyàn. Peter Obi ló rìnrìn àjò lọ sí òkè òkun tó sì kópa níbi ètò kan ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní yunifásitì kan lórílẹ̀-èdè náà. Níbẹ̀ ni Peter Obi ló ti bẹ̀rẹ̀ sí ní sọ kòbákùngbé ọ̀rọ̀ sí ààrẹ àti gbogbo àwọn aládarí tó ti ṣe aládarí tẹ́lẹ̀ rí tí wọ́n sì ti kúrò lórí ipò. Bẹ́ẹ̀ ni Peter Obi ó tún bu ẹnu àtẹ́lu orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n ìsọ̀rọ̀ ní gbèsè ìsìnkú tí sì ní gbètè gẹ́gẹ́ ìhà kẹlẹ̀bẹ̀ ní sọ́run náà rè. Babájídé Sanwó-Olú ó dá èsì padà fún Peter Obi ó ní ìwọ yìí tó lu ọdún 7 lórí ipò gómìnà ní ìpínlẹ̀ Anambra ó kọ́ ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni ó kọ́ ilé ìwòsàn ó pèsè nǹkan amáyédẹrùn fún àwọn ènìyàn rẹ̀ ṣé ìwọ ló yẹ kó o máa fi ẹnu àtẹ́ kó o máa fi kan ààrẹ bẹ́ẹ̀ ni kó o máa fi ètè ẹ̀gàn kó o máa fi pe orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní tí àwọn olórí àti àwọn ènìyàn ńlá tí wọ́n bá lọ sí òkè òkun kò tọ́ kí wọ́n máa fi ẹnu yẹpẹrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ló yẹ kí wọ́n tẹ́ pẹpẹ orílẹ̀-èdè Nàìjíríà fún ìṣọ̀kan àgbáyé kí wọ́n sì máa fi ẹnu tó dára àti iyì àti ẹ̀yẹ orílẹ̀-èdè Nàìjíríà hàn. Ṣé bí ẹ sọ yìí pé orílẹ̀-èdè bàbá yín ni ẹ wàá lọ sí òkè òkun ẹ máa bo ẹnu àtẹ́ ẹ máa sọ̀rọ̀ burúkú nípa orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ó tọ́ sí gbogbo ẹni gbogbo kó díwọ́ aró kò mà yẹ ẹni tí ń ṣẹ̀yọ́ sílẹ̀. Peter Obi kò tọ́ sí ẹ lẹ́nu. Ẹ fẹ́ wò ó ìwé ìròyìn Punch ló Punch ìròyìn ọ̀hún jáde o ẹ lè mú kẹsì rí ẹ níbẹ̀. Nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí wà. Níbẹ̀ ni gómìnà fún ìpínlẹ̀ Èkìtì òun ló ti ń jẹ́ ó di mímọ̀ o wípé lásìkò eléyìí tí a wà yìí òun náà ni ó yẹ kí orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa kún fún ayọ̀ nítorí pé láti ìgbà yìí wá òun náà ni orílẹ̀-èdè Nàìjíríà ò tí ì ní ààrẹ eléyìí tó gbójú gbóyà tó lè gbé irú ìgbésẹ̀ eléyìí tí Tinubu tó gbé gómìnà fún ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Oyèbánjí òun náà ló mọ̀ ti sọ ò wípé orílẹ̀-èdè Nàìjíríà ni ẹ ti kojú àwọn ìṣòro láti ìgbà ìwá tó sì jẹ́ pé láti ìgbà ìwá náà ni ìyà ti ń jẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà kan tàbí èkejì nítorí pé kò sí ààrẹ tó lè gbé ìgbésẹ̀ akin eléyìí tí ààrẹ Tinubu gbé nígbà Oyèbánjí tí ó mọ tẹ̀ wájú ó ní ẹ wò láti ìgbà tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó ti dé ìṣàkóso látọdún 2023 ẹ rí ìgbésẹ̀ akin eléyìí tó ti gbé látàrí kí orílẹ̀-èdè Nàìjíríà kó lè tẹ̀ sọ́wọ́ wájú. Ó ní ṣebẹ́yìn náà sì ti rí wípé ó ti ń yàtọ̀ báyìí nípa ètò ọrọ̀ ajé nígbà gómìnà tó ń sọ̀rọ̀ ní ojú òpó mọ̀máwòrán kan eléyìí tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò níbẹ̀ ló ti ń sọ̀rọ̀ tó sì ń jó di mímọ̀ wípé ẹ wo ìgbésẹ̀ yìí ló yẹ kí àwọn ààrẹ tó ti wá rí láti orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ti gbé nítorí pé wọ́n wò ń gbà náà pé táwọn bá gbé ẹnu ó pọ̀ wọ́n ní ṣùgbọ́n nígbà ààrẹ Tinubu pé ẹ wo báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ nígboro ayé orí ń ta wọn o ẹsẹ̀ ń ta wọn o ara ń ta wọn o ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí síbẹ̀yìn náà ti rí ìyàtọ̀ eléyìí ti mú bá orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá ní òun jó di mímọ̀ wípé ní ọdún 2027 orílẹ̀-èdè Nàìjíríà ẹ má jẹ́ àtúnṣe ìtí a fi padà sẹ́yìn torí ààrẹ eléyìí tí ó lè jẹ́ kí iṣẹ́ yìí kó rọrùn láti ṣe òun náà làárẹ̀ tó wà lóyè ẹ ṣe jọ ṣetán kí gbogbo wa ká sì túyáyá ká túyáyá ká sọ fún pé bàbá ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní nǹkan méjì òun náà ni èmi ò fún yín o ó ní jẹ́ ìmọ̀ wípé tí tóbìnrin bá fẹ́ lóyún wọ́n ní tí obìnrin bá fẹ́ lóyún tó bá sì fẹ́ bímọ ẹbẹ́ yìí náà mọ ìrora eléyìí tí yọ kọ́kọ́ là kọjá kódà àwọn obìnrin míì èèwọ̀ ni ó kọ́kọ́ sọ wọ́n ń gógórí ìmú báyìí tó jẹ́ pé inú ìrora òun náà wọ́n wà tí wọ́n ò fi bímọ ó ní ṣùgbọ́n nígbà àwọn bá bímọ tán ara sì tù wọ́n pẹ̀sẹ̀ ó ní tó ṣe ní láàánú òun náà ni pé lásìkò tí ààrẹ dé ara ń ta àwọn èèyàn lọ́wọ́ ààrẹ tún wá gbègbèsẹ̀ ó ní òun fi wé gbogbo nǹkan tí máa ń ṣẹlẹ̀ sáláboyún ni ẹ jẹ́ kí ó bí n tó wà nù ẹ̀ tán ìgbà náà lẹ́ẹ̀tọ́ mọ̀ wípé aláboyún àsọfáìn tó báyìí wo òun ló sọdọ̀ òun wò ń wájú tẹ́lẹ̀ ìwé ìròyìn Nigerian Tribune òun ló kọ ẹjá dé ojúde ọjà. Kádé ojúde ọjà à ń padà bọ̀ wá ẹ kó kalẹ̀.
ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. ẹgbẹ́ alájẹṣẹ́kù kò ní bàjẹ́. ẹgbẹ́ alájẹṣẹ́kù kò ní bàjẹ́. ẹgbẹ́ alájẹṣẹ́kù kò ní bàjẹ́. èyí ni láti kéde fún gbogbo ẹgbẹ́ alájẹṣẹ́kù àgbẹ̀lọba ní ìlú ẹlẹ́kọ̀ọ̀kan àti gbogbo agbègbè rẹ̀ wípé ìpàdé ẹgbẹ́ yóò wáyé ní aago 10 òwúrọ̀ ní ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún tí a wà yìí ní ilé alájẹṣẹ́kù ẹlẹ́kọ̀ọ̀kan àgbẹ̀lọba cooperative hall ní ẹlẹ́kọ̀ọ̀kan. wọ́n fi àsìkò yìí rọ gbogbo ẹgbẹ́ kí wọ́n má ṣaláì wá o. olùkéde Mr. Kọ́lá Àyàndépò, alága ẹgbẹ́ alájẹṣẹ́kù àgbẹ̀lọba ní ìlú ẹlẹ́kọ̀ọ̀kan àti agbègbè rẹ̀. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. èyí ni láti kéde àjọ̀dún gbogbo mẹkáníìkì eléyìí tí ó wà ní ìjọba ìbílẹ̀ Kájọlà eléyìí tí ó wáyé ní 30 oṣù kẹrin ọdún tá a wà nínú rẹ̀ yìí lábẹ́ alága Adébáre Adéṣọpẹ́ àti bàbá ìsàlẹ̀ ẹgbẹ́ Adéoyè Ọ̀gíní eléyìí tí yóò wáyé ní inú họ́ọ̀lù Tòkèò Town Hall eléyìí tí ó wà nílùú Òkèò ìjọba ìbílẹ̀ Kájọlà ní déédéé aago 10 òwúrọ̀. òun náà ni àjọ̀dún náà yóò bẹ̀rẹ̀. àwa fi àsìkò yìí sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wípé kí wọ́n tètè dé torí àtètè dé òun náà ni a tètè parí. olùkéde gbogbo àwọn ọmọ ẹgbẹ́ lápapọ̀. ẹ káàbọ̀ padà láti ojú ọjà. ẹ̀yin náà lè gbé ìkéde àti ìpolówó ọjà yín wá o. kábà yín ṣe yóò ní ìtumọ̀ gbogbo aráyé ni ó sì gbọ́. ìròyìn wa ìtàn síbẹ̀ ó sì ń sun sápá iwájú. bẹ́ẹ̀ni. ìròyìn kan ń jà ràn ní ìgboro ayé yìí pé ó ṣeé ṣe o kí gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun kó ju ẹgbẹ́ òṣèlú PDP kalẹ̀ pọ̀ bí àmúkù ọ̀sán kó sì ta kọ́sọ́ sínú ẹgbẹ́ òṣèlú APC. ọ̀rọ̀ rèé o. ọwọ́jà afẹ́fẹ́ ìṣípòpadà àwọn èèkàn olóṣèlú káàkiri kọ̀rọ̀kọ́ndú orílẹ̀-èdè Nàìjíríà ló ń fẹ́ káàkiri lọ́wọ́ yìí tí wọ́n sì ń kúrò nínú ẹgbẹ́ òṣèlú wọn. wọ́n ń yọ fòkì bíi ẹ̀kẹta tán bọ́ sínú ẹgbẹ́ òṣèlú míì. ní báyìí ariwo tún ti gbalẹ̀ ó gbalé ó gboko wípé ó ṣeé ṣe o kí gómìnà Adémọ́lá Adélékè tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kó kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP kó tún lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. àmọ́ ṣá àwọn ọmọ ìgbìmọ̀ ìṣèjọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti fohùn léde wípé àpárá lásán ni ìròyìn náà kì í ṣe ìròyìn tó fẹsẹ̀ múlẹ̀ wípé kí àwọn ará ìlú kí wọ́n kọtí ọ̀gbọ́n sí irúfẹ́ ìròyìn báwọn o wípé gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun kò ní kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. wọ́n ní níbi ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú àwọn oníròyìn ní ọjọ́ ajé ní ìlú Òṣogbo tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun ní àwọn ọmọ ìgbìmọ̀ ìṣàkóso ìjọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti ṣàlàyé pé irọ́ ńlá tó jìnnà sí òótọ́ ni àwọn ìròyìn tó ń jà ròyìn káàkiri wípé ó ṣeéṣe kí gómìnà Adémọ́lá Adélékè kó kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC nínú ẹgbẹ́ òṣèlú PDP kó lọ sínú ẹgbẹ́ òṣèlú APC kó lọ darapọ̀ mọ́ ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. wọ́n ní kódà kò sí ètò kankan tó ń lọ lọ́wọ́ tàbí tó ń lọ lábẹ́lẹ̀ ní àyíká gómìnà wípé o bóyá gómìnà Adémọ́lá Adélékè bóyá ó tiẹ̀ ń rò ó tàbí ó ń wò ó bóyá òun yóò kúrò tàbí kò kúrò. ó ní rárá o kò kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP ó sì wà níbẹ̀ dọ́là. nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀nàrẹ́bù Dòsùn Babátúndé òun ni ó fi ìdí ìròyìn múlẹ̀ tó sì jẹ́ akọ̀wé fún àwọn ọmọ ìgbìmọ̀ ìṣàkóso ìjọba ní ìpínlẹ̀ náà. ó ṣàlàyé pé kò sí ìròyìn kankan tó ní ṣe pẹ̀lú ìròyìn tí àwọn ènìyàn ń gbé káàkiri. ó ní gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń gbé ìròyìn irọ́ káàkiri ẹ̀ṣẹ̀ nù yín gbọ́lá fún. ìwé ìròyìn Punch lójú jáde ẹ lè mú kẹsìrì ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí wà. níbẹ̀ ni El-Rufai ló ti ń jó di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú SDP òun náà ni ẹgbẹ́ eléyìí tí Ọlọ́run ń yọ́nú sí lọ́wọ́ tá a wà yìí. ó ní ẹgbẹ́ tí Ọlọ́run ti gbé kalẹ̀ láti lé ẹgbẹ́ òṣèlú APC kúò lóróyè òun náà ló wà lóde o. ẹni tí ó ti fìgbà kan jẹ gómìnà fún ìpínlẹ̀ Kaduna Malam Nasiru El-Rufai òun náà lọ́mọ̀ ti sọ̀rọ̀ jáde tó ní òun ní ìgbàgbọ́ wípé ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP òun náà ní ẹgbẹ́ eléyìí tó kájú wọn láti lé
ẹgbẹ́ òṣèlú All Progressives Congress kó lè kúrò lóróyè káwọn èèyàn kí wọ́n lè kúrò ní abala èmi lọ́kàn syndrome eléyìí tí ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu eléyìí tí ń gbé kì nígbàtí El-Rufai ti ń sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Kano ìyẹn lánàá òde yìí níbẹ̀ ló ti ń jẹ́ ó di mímọ̀ wípé àwa àṣetán o láti wọ àwọn ẹgbẹ́ òṣèlú káwọ́ wọn wá sí abẹ́ àbùradà kan ó ní bí ó ṣe wípé kájọ wà nínú ẹgbẹ́ eléyìí tí ó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ó ní gẹ́gẹ́ báwọn èèyàn bí wọ́n ṣe ń sọ wọ́n ní wọ́n sọ pé a fẹ́ darapọ̀ láti ṣe ẹgbẹ́ kan ní ó ní rárá o ẹgbẹ́ tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ òun náà láàjọ fọwọ́sowọ́pọ̀ láàjọ gbé lárugẹ nígbà tí ń sọ̀rọ̀ ó ní ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni ẹ̀mọ̀ ti ń kú o nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tí wọ́n sì ń gba inú ẹgbẹ́ òṣèlú APC lọ ó ní àwa náà rí o ní tí ń ṣẹlẹ̀ ní gbòòrò ayé ṣùgbọ́n ìdí rẹ̀ eléyìí tí èmi fi darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú SDP náà ni wípé ẹgbẹ́ òṣèlú eléyìí ó ní àti máa ṣe bọ̀ eléyìí tí ó ṣe dáadáa ó ní ká sì má gbàgbé wípé ẹgbẹ́ òṣèlú yìí kò ṣẹ̀ṣẹ̀ máa jáde dupò lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n sì ń gbé jáde tí wọ́n sì ti ní ó kọ eléyìí tó ṣe dáadáa ní gbòòrò ayé eléyìí náà ni mo wá rò ó wípé ẹ wò ó gbogbo àwọn tí ń sọ pé a fẹ́ lọ mọ́ gbé ẹgbẹ́ kan kalẹ̀ kí nìdí tá a fi lọ lè gbé SDP ká gbé lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ ká lè jẹ́ kí tá a fẹ́ ká lè gbé sójú kan kí náà sì ni tá a fẹ́ bí ó ṣe ká lè lé ìṣèjọba eléyìí tó wà lóróyè yìí ká lé wọn kẹsẹ̀ wọn mọ́ balẹ̀ òun náà mọ̀ ní ó ní ẹgbẹ́ òṣèlú APC òun náà ni ó ti jẹ́ pé wọ́n ti lo ọdún mẹ́wàá báyìí tí wọ́n ti wà lóróyè ẹ wo ohun tó sì yàtọ̀ òun náà ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n fẹ́ ẹgbẹ́ ọ̀tọ̀ wọ́n fẹ́ èèyàn ọ̀tọ̀ wọ́n sì fẹ́ ìṣèjọba tuntun tó jẹ́ ọ̀tọ̀ wọ́n fẹ́ ojú tuntun tó jẹ́ ọ̀tọ̀ wọ́n ní eléyìí òun náà ni ó jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ìrètí sì ń bẹ fún àwọn láti jẹ́ kí àwọn ó máa jẹ ìgbádùn ní gbòòrò ayé ìwé ìròyìn Nigerian Tribune olókọ̀ròyìn ọ̀hún tẹ́ bá fẹ́ ṣẹ̀rí ẹ̀. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn ọwọ́ mi yìí o nígbẹ̀yìngbẹ́yìn lẹ́yìn ọ̀rẹ́yìn sẹ́nitọ́ Natasha Àpótí Odúàgàn ni ó padà ná gbalaja o ó tọrọ àforíjì lọ́wọ́ Godwin Akpabio pẹ̀lú bí Natasha bó ti ṣàlàyé wípé ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà ó fẹ́ ṣe kinní yẹn fóun tó sì tún halẹ̀ mọ́ òun ṣùgbọ́n òun ò gbà fún un ni wọ́n fi ìyà jẹ òun. ọmọ ilé ìgbìmọ̀ asòfin tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi ní ilé ìgbìmọ̀ asòfin àgbà sẹ́nitọ́ Natasha Àpótí Odúàgàn lánàá òde yìí ni ó ti fi ìwé pé mo jẹ̀bi o àti wípé mo tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ilé pàápàá jùlọ lọ́wọ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà ìyẹn Godwin Akpabio. ọ̀rọ̀ náà ló ní í ṣe pẹ̀lú wípé ẹ̀sùn tí sẹ́nitọ́ Natasha Àpótí Odúàgàn tó fi kan Akpabio wípé Akpabio ó ń halẹ̀ mọ́ òun àti wípé ó fẹ́ ṣe kinní yẹn fóun o ní òun ò sì gbà ni wọ́n fi ń fi ìyà jẹ òun. tẹ́ ẹ bá gbàgbé ọ̀rọ̀ yìí ló ti di fàákájà ní ìgboro ayé tí ó sì ń lọ sọ́tún tó ń lọ sósì o ṣùgbọ́n sẹ́nitọ́ Natasha ó tọrọ àforíjì nínú ìwé kan tó fi ṣọwọ́ sí gómìnà ìpínlẹ̀ Akwa Ibom nígbàtí gómìnà ìpínlẹ̀ Akwa Ibom yìí tó wà ní orílẹ̀-èdè Róòmù níbi tó ti lọ kópa níbi ìsìn ìkẹyìn àti ẹ̀yẹ ìkẹyìn fún pọ́ọ̀pù titi France gẹ́gẹ́ bó ṣe wí ní sẹ́nitọ́ Natasha Àpótí Odúàgàn ló bá kọ ìwé ọ̀hún lógún jẹ̀ràn bí ìwé ìpẹ̀jọ́ ìgbà tí gómìnà yìí tí ó yẹ ìwé yìí wò ó rí wípé ìwé tó fi tọrọ àforíjì pẹ̀lú oríṣiríṣi ẹ̀sùn tó fi kan Akpabio ni o ní gómìnà ìpínlẹ̀ Akwa Ibom yìí ló bá taari ìwé yìí sí àwọn oníròyìn ní ìlú Àbújá ní ìròyìn náà ló bá de tọrọ fọ́n kálé tẹ́ ẹ bá gbàgbé wọ́n ṣe àtúntò bí wọ́n ṣe ń jókòó ní ilé ìgbìmọ̀ asòfin tí Natasha tó ṣàlàyé wípé wọ́n ń fi ìyà jẹ òun àti wípé wọ́n ń dúnkokò mọ́ òun àti wípé nǹkan tó wà lábẹ́ rẹ̀ ni wípé ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà ó fẹ́ ṣe kinní yẹn fóun ṣùgbọ́n òun ò gbà lórí ẹ̀rọ móhùnmáwòrán kan ni Natasha ló ti sọ ọ̀rọ̀ yìí sí ìgboro ayé fún ìdí èyí ni wọ́n bá fún un ní ìjẹníyà wípé kó lọ jókòó fún odidi oṣù 6
wọ́n gé owó oṣù rẹ̀ kù wọ́n kó gbogbo àwọn òṣìṣẹ́ aláàbò kúrò lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n àti gbẹ́ndù àti ahéré wọn Natasha ó ti tọrọ àforíjì báyìí ó sì náà gbalaja wípé ẹ dáríjì mí. ìwé ìròyìn Punch lójú jáde ẹ lè mú kẹsìrì ẹ níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí wà níbẹ̀ ni àwọn ẹgbẹ́ kan tí wọ́n pera wọn ní ẹgbẹ́ òṣèlú eléyìí tó túká lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ANPP òun náà ni wọ́n ní àwọn ti kéde àtìlẹ́yìn tàwọn ò fún ẹni tí ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà láti jẹ́ kó tún wọlé ìyẹn lọ́dún 2027 látàrí bí ètò ìdìbò ọdún 2027 bó ṣe ń bọ̀ kẹ̀kẹ́ kùkù eléyìí tí ń bọ̀ yìí òun náà ni àwọn ẹgbẹ́ kan eléyìí tí wọ́n ti wà nínú ẹgbẹ́ òṣèlú All Nigerian People's Party NNPP nígbàtí ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n jọ darapọ̀ mọ́ ara wọn tí wọ́n fi di ẹgbẹ́ òṣèlú All Progressive Congress nígbà náà wọ́n ní àwọn ti ṣetán o àtìlẹ́yìn tàwọn ìyẹn fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ẹgbẹ́ ọ̀hún ó ní pé ó ń kọ́ wọn ní Association of Former Members of the ANPP àwọn ìgbìmọ̀ eléyìí tí wọ́n ti jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ANPP nígbà kan rí òun náà ni àmọ̀ ti kéde ìyẹn ní ọjọ́ ajé àná níbi ìpàdé wọn eléyìí tí ó wáyé ní ilé ìtura Àgúrà ní ìlú Àbújá òun náà ni ìpàdé ọ̀hún ló ti wáyé ẹni tí ó jẹ́ alákòóso àgbà ìyẹn fún àwọn ẹgbẹ́ ọ̀hún ọ̀jọ̀gbọ́n Vitalis Oríkèzè òun náà ló ń jẹ́ ó di mímọ̀ wípé tẹ́yìn ọ̀bá gbàgbé tẹ́ ẹ bá rántí tẹ́ ẹ bá gbàgbé ẹ rántí pé nígbàtí ẹgbẹ́ òṣèlú ANPP CPC àti ẹgbẹ́ òṣèlú ACN nígbà àwọn ò fi kóra wọn papọ̀ lọ́dún 2013 òun náà ni pé àwọn jọ jẹ́jẹ́ wípé ìlànà pínire láàrin ìkan ò gbọ́dọ̀ ju kan bí òkè ilé kan òun náà ni àwọn fi jọ fàwọ́dá nígbà náà wọ́n ní lẹ́yìn ìgbà náà ẹni tí ó wá láti igun tẹgbẹ́ òṣèlú CPC ẹ rántí pé òun ti jáde dupò tó sì ti lo ọdún 7 ìyẹn Muhammadu Buhari lẹ́yìn ìgbà náà lẹ́ni tó náà wá láti inú ẹgbẹ́ òṣèlú ACN Action Congress of Nigeria ìyẹn Tinubu òun náà mọ̀ ti wà ń bẹ̀ báyìí tó náà sì ti lo ọdún 4 lọ ó ní táwọn kàn ṣe náà ni pé àwọn ó gbà fún wípé kó ṣe ọdún 4 ẹ̀ẹ̀kan sí kó sì jẹ́ ọdún 7 ìlànà tí a wá sọ lẹ́ẹ̀kan ọ̀hún ìlànà pínire láàrin ìkan ò gbọ́dọ̀ ju kan èyí jẹ́ yìí náà tí a mọ̀ wípé ńgbà CPC ti ṣe tí igun ACN tó náà ń ṣe lọ́wọ́ ẹ dákun o tá a bá wá bí ni igun wo ló kàn ẹ àwọn èso ọlọ́run tá a bá jẹ̀bi ẹ dá wa lẹ́bi o wọ́n ní igun ANPP òun náà ló kàn torí àmẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà lájọ kóra wa jọ nígbà náà tá a jọ sọ pé adìẹ ẹgbẹ́ kan eléyìí tí wọ́n pè ní APC ó ní ṣùgbọ́n ìlànà eléyìí tá a fẹ́ tẹ̀lé òun náà ní ìsìn òun ni pé a fẹ́ jẹ́ kí ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n tún jáwé olúborí lẹ́ẹ̀kan sí i lọ́dún 2027 nígbà náà tí wọ́n bá wá ṣetán ibẹ̀ yìí náà mọ̀ wípé àwa ló kàn ó ti yé yín báwọn wípé àwa ẹgbẹ́ òṣèlú ANPP òun ló kàn láti dórípò ìyẹn ní ọdún 2031 ọ̀jọ̀gbọ́n Ajumbe nígbà Ajumbe tí wọ́n mọ̀ sọ̀rọ̀ ó ní ẹ wò ó ṣé báyìí náà rí wípé ìta àfàwọ́dá òun náà ní ká jọ mú ìwọ mú tiẹ̀ kí n mú tèmi nígbà tí ó wàá fi ìlànà kan kalẹ̀ ó ní ẹ dákun téèyàn mẹ́ta tí wọ́n bá ní màálù tí ẹnìkan ti kó ìpín tiẹ̀ tẹ́nìkejì pé ìpín tiẹ̀ ṣébí tó kù náà ni pé káyọ̀ fún ẹnìkẹta náà láàyè kó náà kó ìpín tọ̀dọ̀ tiẹ̀ ó ní ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ bí ààrẹ Tinubu bí ó ṣe jáwé olúborí ìyẹn lọ́dún 2027 táàrẹ bá ti wá jáwé olúborí ní tó kù òun náà ni pé kẹ́ẹ̀sì àkéde wípé àwọn tó wà o láti inú ẹgbẹ́ òṣèlú ANPP ní ọkù ní ò bá lẹ́jọ́ nù ìwé ìròyìn Nigerian Tribune ló kọ ròyìn ọ̀hún tẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ẹ̀. nínú ìwé ìròyìn PM ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí o lórí kinní tó wọ́n fi lu àwọn ènìyàn ní jìbìtì síbẹ̀síbẹ̀ àbí síbẹ̀ sì ni wọ́n ń pè é arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Adéfowórà Abíọ́dún ó ti jọ̀wọ́ ara rẹ̀ lọ́wọ́ o fún àwọn àjọ EFCC ó káwọ́ méjèèjì sókè ó ní èmi rèé ẹ mú mi Adéfowórà Abíọ́dún òun náà jẹ́ kan lára àwọn tó ń tẹ́ pẹpẹ kínní tí wọ́n ń kówó lé lórí ọ̀hún ìyẹn síbẹ̀sì ó jẹ́ kan lára wọn tí àjọ EFCC tí wọ́n sì ti fi orúkọ rẹ̀ sára àwọn orúkọ ènìyàn 5 tí wọ́n ń wá wípé
wọ́n lọ́wọ́ nínú bí wọ́n ṣe gbá àwọn ènìyàn lójú tí iye owó tí wọ́n fi gbá àwọn ènìyàn lójú tó bílíọ̀nù kan dọ́là. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn yìí bó ṣe jábọ̀ rẹ̀, wọ́n sọ yìí pé Adéfowórà Abíọ́dún òun ni ó jọ̀wọ́ ara rẹ̀ lọ́wọ́ ní aago 4 gẹ́rẹ́gẹ́ ní àná ọjọ́ ajé, tí ó sì mú ara rẹ̀ lọ sí olú iléeṣẹ́ àwọn àjọ EFCC ní ìrọ̀lẹ́ àná ọ̀hún. Òun àti agbẹjọ́rò rẹ̀ ni wọ́n jọ lọ. Ó sì ṣàlàyé pé mo wá fúnra mi, ó yá ẹ mú mi kẹ́ ẹ sì bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí àti àwọn oríṣiríṣi nǹkan tí ẹ bá fẹ́ bi mí. Àjọ EFCC ni wọ́n ti fi orúkọ àwọn ènìyàn 5 kan síwájú. Lára wọn ni orúkọ arákùnrin yìí wà tí ó ń jẹ́ Adéfowórà Abíọ́dún. Lára àwọn ènìyàn míì tí wọ́n tún wá ní Adéfowórà Olúwaníṣọlá Emmanuel Nko pẹ̀lú Ṣèyí Olóyèdé pẹ̀lú ẹnìkan tí wọ́n tún pe orúkọ rẹ̀ ní Aferozo Otundo pẹ̀lú Nchukwumbuka Emir àti àwọn ènìyàn míì ni wọ́n sọ yìí pé wọ́n ń wá o. Ṣùgbọ́n Abíọ́dún yìí òun ń fi ara rẹ̀ kalẹ̀. Ó sì sọ yìí pé gbogbo ohunkóhun tí ẹ bá fẹ́ bi mí mo ṣetán báyìí láti máa dáhùn rẹ̀ lẹ́yìn ọ̀sọ́kà. Ìwé ìròyìn PM ló kọ ìròyìn náà, ẹ lè mú kẹsẹ̀ rí ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn Nigeria Tribune náà ni ìròyìn eléyìí ló ti jáde o. Níbẹ̀ ni El-Rufai ló ti ń jẹ́ di mímọ̀ wípé ẹ wo kò túrún kankan lára mi bí a ṣe ń gbọ́ pé àwọn gómìnà wọ́n ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ẹni tí ó ti fìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kaduna, òun náà ló ti sọ̀rọ̀ tó sì ti jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú Social Democratic Party báyìí. Malam Nasir El-Rufai òun náà ló mọ̀ ti sọ̀rọ̀ látàrí bí àwọn kan ṣe ń bí pé ẹ wo ẹ dákun sí òmè yẹn ní mìmì wípé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ó ti ń kó àwọn èèyàn ní papámọ́ra. Nígbà tí ó mọ sọ̀rọ̀ ní ìlú Kano, ó ní kò mọ̀ sí nǹkan kan tọ́jọ́ nítorí pé ṣé ẹ rí kèé ṣe àwọn gómìnà eléyìí tí ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òun kèé ṣe àwọn wọn nìbò bí ó ṣe ìgbìmọ̀ àwọn èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà, àwọn ni wọ́n ní ìbò. Ó ní gẹ́gẹ́ bíi tèmi o, ó lé mi ò ronú pé báwọn kan bí ẹ ṣe ń kú nínú ẹgbẹ́ òṣèlú kan táwọn darapọ̀ mọ́nú ẹgbẹ́ òṣèlú APC. Ó ní yùn kọ́ òun ni yóò ṣe jẹ́ kí ẹni tí ó jẹ́ ààrẹ kó jáwé olúborí. Ẹ dákun báwọn tí àwọn tí ń kú nínú ẹgbẹ́ òṣèlú kan tí wọn bá kú bó làwọn tí ń ta bébà bó wọn ó ṣe tà bó labẹ́rẹ́ kéré bó ni ó sì rí ìròyìn kà. Ó ní ẹ wo in tó kàn bá èmi náà ni pé àwọn èèyàn ní ẹ mọ ibi tí wọ́n tẹ̀ka sí. Àwọn gómìnà tẹ́ ní wọ́n lọ sínú ẹgbẹ́ òṣèlú kan yìí ṣe bí kankan làwọn náà ní tí wọ́n sì fi dìbò. Tẹ́yìn ọ̀bá wá gbàgbé tẹ́ ẹ bá rántí tẹ́ ẹ bá gbàgbé ẹ rántí pé ní ìpínlẹ̀ Èkó lọ́dún 2023 ṣe bí ìṣèjọba eléyìí tó wà lóróyè ìṣèjọba tó ń ṣe ti ààrẹ tó wà ń bẹ̀ ni ẹ dákun sáàrẹ wọlé ń bẹ̀. Ó ní ìpínlẹ̀ Kaduna tó jẹ́ tòun gangan bóun ṣe jà fitafita tó ǹjẹ́ yín mọ̀ wípé òun náà tún wọlé o, òun ìbò òun kò jẹ́ kí APC kò wọlé ní ìpínlẹ̀ Kaduna, bẹ́ẹ̀ ni kò wọlé ní ìpínlẹ̀ Èkó. Ibẹ̀ gan lẹ́tì mọ̀ wípé àwọn èèyàn kọ́ ní sọ ibi táwọn èèyàn ó tẹ̀ka sí. Àwọn èèyàn mọ̀ ti gbọ́n, àwọn èèyàn mọ ibi tí wọ́n ń lọ o. Ẹ̀wọ̀n ẹ mọ̀kàn sẹ́jú sérò èrò mọ bí ó ń lọ. Ó ní òǹkàlùkù tí ń ya wọnú ẹgbẹ́ òṣèlú APC tábà ní kàndìbò ebi kàkàn wọn ó lò. Àwọn èèyàn ló ní ìka mílíọ̀nù tí wọ́n dì tí wọ́n fi gbá ààrẹ wọlé. Torí àkókò wa ìròyìn ọ̀hún gùn, ẹ lọ mú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde fún tàárọ̀ yìí. Nítorí àkókò wa ká sí ojú òpó kalẹ̀ fún àwọn aráalé nítorí iṣẹ́ kan ń bẹ tí a fẹ́ jẹ́ lẹ́yìn ìròyìn yìí. 07047 7064 07047 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí. Ẹ̀lú ẹ kú ojúmọ́ o. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ ọkọ ìbílẹ̀ tí ń pè. A kú owó. Adúpẹ́ sà. Ní tẹnu bíbí ọwọ́. Àmín. Iléeṣẹ́ sí tó máa tẹ̀síwájú o. Àmín o. Èyí tí mo fẹ́ dá tó bẹ̀ ni ti ọkọ̀ ìpè nìyẹn. Mo fẹ́ kí gbogbo àwọn obìnrin tí wọ́n fi ní ìkẹ́kọ̀ọ́ ohunkóhun tí bá ní ṣẹlẹ̀ nínú ilé wọn tó bá ti ń le jù wọ́n lọ wọ́n ó tètè máa yẹra tàbí kí wọ́n máa ké sí àwọn agbófinró. Ọlọ́lẹ́dùnmá rẹ wá pẹ̀lú wa. Àgbọ̀tàlá láyọ̀. Àmín ẹ ṣé o. 070 47 7064 lójú òpó tí ẹ fi dá sí. 070 47 7064 lójú òpó tí ẹ fi pẹ̀kẹ́lu ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìròyìn tí a ti mú wá sí etí ìgbọ́ yín. 07047 7064 07. Ẹ̀lú ẹ káàárọ̀. Ẹ̀lú ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ orúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè o. Jọ́sìn ló ń pè láti Ìwájọwà. Yes, láti Ìwájọwà à ń gbọ́ yín sà.
ẹ̀kú iṣẹ́ pàtàkì. adúpẹ́ sà. ẹ jọ nǹkan méjì ni mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ obìnrin sí ọ̀rọ̀ olórin yẹn. Kí gẹ́gẹ́ bí ilé-ẹjọ́ ṣe dájọ́ fún ó dáa bẹ́ẹ̀. Gbogbo ìdájọ́ bá ti kò rírọ àwa obìnrin àtọkùnrin tí nǹkan bá ń ṣe wá nílé káyọ̀tì máa kọ́ ìjà ká má máa háìdì kan mọ́. Èyí tó sì kejì rẹ̀ ní ẹ̀dá fún mi mo lè má lórí ọ̀fẹ́ àti pẹ̀wọ́ lábala fìjìláńtì yẹn. Ọ̀nà ìgbẹ̀nẹ́ sí ẹlẹ́kọ̀ọ́. lè tí ì sọ̀rọ̀ ọ̀nà báyìí 070 47 7064 070 47 7064. Hello, ẹ káàárọ̀. Hello, ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sà. adúpẹ́ sà. orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè. orúkọ mi ni sọ́ọ́lì ọmọ ìyàpá kí látàdúrà wáyé. yes à ń gbọ́ yín sà. òun ni ìròyìn àkọ́kọ́ tí a kọ́kọ́ fi síde yẹn ni mo fẹ́ dá sí. níbi ẹni tí ọjọ́ yìí pé à ń gbọ́ yín. wọ́n tún bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ ni. 070 47 7064 070 47 7064 lójú òpó tí ẹ fi dá sí ìròyìn tá a kà òun nìkan ẹ dá sí. Hello, ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín o. ẹ kó ètò. Ọlọ́run ló ń ṣètò. orúkọ mi ni mọ́mí martin láti ṣàkíní kádàrá. ẹ káàbọ̀ mọ́mí kádàrá ẹ mọ́mí martin. nípa tí ilé ẹ̀kọ́ àwọn náà ti ń ṣe mí lè máa mú fẹ́ dá sí. yes à ń gbọ́ yín o. àwọn gbogbo àwọn tí ń gbẹ nípa ètò yìí fún ọjà kókó wọn ṣàánú wa. torí pé àìmọye ọrọ̀ ajé ni náà ìdí ló fi mú lọ sẹ́yìn àìmọye ẹ̀mí ló sì fi mú lọ àìmọye ẹni tó ti sọdá láàbò ara wọn á rọ gbogbo àwọn tá à ń lo lẹ́yìn náà káà ní ọmọ tọ́ra pé ọlọ́run ọ̀tọ̀ àánú fún wa nísinsìnyí o nípa ti arábìnrin tí arákùnrin tó sì pàyàwó rẹ̀ ìdájọ́ tó yẹ ẹ́ ni wọ́n ṣe fún ni wọ́n á rọ gba àwọn obìnrin abájogun tó bá ti dogun kù wọ́n ní ìdá ọ̀rẹ́ ńlá tí wọ́n bá ti di gbogbo ìgbà tí wọ́n lè ṣe yẹra oníkókọ̀rọ̀ ayé ọyá àjòkọ̀rọ̀ ọ̀run lọ ẹ̀kọ́ ètò ẹ ṣé o láti ṣàkíní kádà. ẹ ṣé o mọ́mí Matthew 070 47 7064 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí. Hello, ẹ káàárọ̀ o. Hello, ẹ káàárọ̀ iléeṣẹ́ tí kò ní bàjẹ́ o. àmín o. orúkọ mi ni Afúsátó Olúbọdún láti Ṣakí. nípa àwọn tí wọ́n ń darapọ̀ wọ́n ní pánsá òfura pánsá já ní àjò òfura àjájì wọ́n lé iye ọ̀dà fúnra lò ní oko kí bàbá ọmọ tẹ́lẹ̀ kojú tìyẹn làpárò ó fi rí iná o kí bàbá ọmọ fọmọ adìẹ pápẹ́kọ́ ọmọ gbìn káwọn ọmọ tún fàṣẹ o iléeṣẹ́ tí kò ní bàjẹ́ o orúkọ mi ní Afúsátó Olúbọdún. ẹ ṣé o. ìfàṣẹ láì gbá bọ́ọ̀lù tẹ̀dá àwọn ìyá yìí ti gbá bọ́ọ̀lù rí. dáadáa. lójú òpó ayélujára Kọ́sìm Suhaib Adébáyọ̀ wọn kí wa bẹ́ẹ̀ ni Adémọ́lá Alábí wọn kí wa Solomon Adébáyọ̀ àwọn náà wọn kí wa ní ojú òpó ayélujára Sakaria Bashir àwọn náà wọn kí wa. Hello, ẹ káàárọ̀ o. Hello, ẹ káàárọ̀ tí wọ́n 070477064 070477064 070477064. 070 47 7064. lójú òpó ayélujára sip 89.1 FM Akíntúndé Sulaimon ẹ káàárọ̀ Ọlágbẹ̀nró Táíwò Ọlámídé Ayọ̀bámi ẹ káàárọ̀ Ìpàdé Ọlá Kẹ́hìndé ẹ káàárọ̀ Búsàrí Saheed Ìfẹ́ Aráyé ẹ káàárọ̀ Adébáyọ̀ Dẹ́mì ẹ káàárọ̀ Sunday Ìdòwú Sàlàkọ́ ẹ káàárọ̀ Síkírù Adam Olówólàgbà ẹ káàárọ̀ Alákàsà Ayéèdì Síkírù Adam Abdulkareem Farouk ẹ káàárọ̀ Bámikárere Fẹ́mi ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ọkọ yín bọ̀lẹ̀ tí ń pè yìí o. àfàgbọ̀fárì ló ń sọ̀rọ̀ láti ìlú Ìṣẹ́yìn. yes à ń gbọ́ yín sà. yes àkójú máa kó ètò. yes àwárí o. ọlọ́run bá kún yín lọ́wọ́ lórí dáadáa. àmín. àní dààmú lágbára ọlọ́run. àmín. ọ̀rọ̀ tí mi fẹ́ dá sí ni pé ẹ̀rí gbogbo à ń dí kàǹpù láti inú ẹgbẹ́ kàdé ní ẹgbẹ́ kìíní. tó kìí ṣe fún pé wíwá fún wọn lè ní sàwọn aráàlú. ìmọ̀ta rẹ nìkan ní kálukú ń sá fún. tó àwa ni ká dúró sọlọ́run ká bẹ lọ́run. ẹ ṣé o 070 47 7064. Rafiat bint Shitu ẹ káàárọ̀ Matthew Adébáyọ̀ Ọlálẹ́rù ẹ káàárọ̀ alábẹ́lọ́wọ́ Soleyat Kòfórọlá ẹ káàárọ̀ ọ̀kan làwọn Àyànkẹ́mi Àmọ̀kẹ́ Àdé ẹ káàárọ̀ 070 47 7064. lójú òpó ayélujára Bùkọ́lá Akórèdé àwọn náà wọ́n kí wa Ismail Ayuba wọ́n kí wa Latifat Àjọrò àwọn náà wọ́n ti kí wa láàárọ̀ yìí. Hello, ẹ káàárọ̀.
ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ó kọyìn bẹ̀rẹ̀ tí ń pè. ó bí o alájí máa yá ní wúrà. ẹ káàárọ̀ alájí o ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ ẹ kó ètò lákàáyé òní dàrú o. àmín àmín sà. bí ìṣèwà òní bàjẹ́ o. àmín. nípa àwọn tí wọ́n ń bọ́ sínú ẹgbẹ́ kan bọ́ sínú ẹgbẹ́ kan gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ ní ìsìn. ohun tó ń kálukú wọn jẹ ni wọ́n ń wá sí o. látà máa bẹ lọ́wọ́ ẹni tí ó dé bẹ́ẹ̀ sára ó fi dẹ́gbọ́ àmì ìkúnnù kọ́ lọ́wọ́ bá gbé síbẹ̀. a gbọ́tọ̀ lọ́láyọ̀. ẹ ṣé o. 070477064 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bè yìí. ẹ̀lú ẹ káàárọ̀ o. àlàáfíà fún yín o. àlàáfíà fẹ́ tó ń pè o ẹ káàárọ̀ sà. ọ̀gbẹ́ni ọládòkun olúṣọlá dèjìdèpì ló pè láti jóbìlì lọ́yọ̀ aláàfin. yes sir à ń gbọ́ yín sà ẹ káàárọ̀ láti jóbìlì. ijó ni tiẹ̀ lálẹ́ sí pẹ́pẹ́ mọ̀ ní bàjẹ́. àmín o. yorùbá pa òwe ó ní ajá ò torí olówó rẹ̀ pẹran torí ara rẹ̀ ni gbogbo àti ń di kámpù yìí àwa mẹ̀kúnnù ní káyára wa lọ́gbọ́n ẹ wá dábì kò bò kábì ká wa kábì yan olórí kọlọ́wọ́n yàn fún wa máa bí tó bọ̀. ẹ ṣeun. láti ìlú Ọ̀yọ́. alim arimi yao ẹ káàárọ̀ ogunlékè gbadéjọ arani izakios muhyiddin ridwan ọlákúnlé ọlọ́nà sulaiman ọ̀pọ̀ọ́lá gbogbo yín náà la kí o lójú òpó facebook kò sí ànílé mú gbogbo ẹ má bínú gbogbo yín náà ni a kí láti fọkàn kí yín nítorí pé a ní iṣẹ́ pàtàkì eléyìí tí a fẹ́ jẹ́. o tún fara kí wọn. ìwọ lè fara kí wọn èmi ti fọkàn kí wọn ìwọ lo ara tẹ́mi ò lọkàn. èmi lo ẹnu. àìrọ àìwọ fara sọ pé wà ló mú mọ́ra ara wa. gbogbo nǹkan bí ara bí ara ó fi ọkàn kí wọn ó tún fara kí wọn. gbogbo nǹkan bí ara bí ara èyí fẹ́ gbẹ̀yìn bẹ̀. kí ni ń mọ̀ ọ́la tó bá ti gbọ́rọ̀ bí ara báyìí ara rẹ̀ ó sá máa lé wọn ní. èwo ni líle. ara rẹ̀ ò lè lọ wá kàròyìn. àbí o máa fara kí wọn ó dà má bínú táyé kó fẹ́ fara kí wọn má bínú. ọ̀dà ká lọ sókè lọ́hùn-ún ìgbà tá a bá padà dé a máa tẹ̀ síwájú ẹ kú kalẹ̀. rédíò wo lèyí tó mi lẹ títí rédíò wo lèyí tó rìn lẹ dòdòdò wọ́n gbọ́ wá jákèjádò gbogbo ayé àwọn tó ti mọ̀ wá wọ́n tún sọ fẹ́ lòmíràn àwọn ètò wa dùn ó tún kọ́ni lọ́gbọ́n bó ti ń lọ nígboro ọ̀dọ́ wa lẹ́ ó ti gbọ́ nínú ìròyìn àtayọ wọn àwọn ètò wa tẹ́tí ní gbèsè wọ́n ṣáàní àrídùnnú rédíò sí fm ní inú ìròyìn àtayọ wọn àwọn ètò wa tẹ́tí ní gbèsè wọ́n ṣáàní àrídùnnú rédíò sí fm ní 6 fm 89.1 ẹ máa gbọ́. bí kìnìún bá bú nínú igbó ti gbó ti jù á mì tìtìtì SIP 89.1 FM ẹ máa gbọ́ wa nìṣó. ojúlówó ohun tó yọnu ìdodo nídajì ara SIP 89.1 FM ní gbogbo ènìyàn ń polówó ọjà tí wọ́n fi ń jèrè rẹpẹtẹ olókoòwò ńlá olókoòwò kéékèèké ẹ máa bọ̀ ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ tiwa èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà ẹ bá wa dòwò pọ̀ kẹ́ ẹ jèrè rẹpẹtẹ. àtótó arére o gbogbo ẹ̀yin olùgbọ́ wa iléeṣẹ́ Ralac Venture kó eré dà sílẹ̀ ẹ̀bùn wìtìwò. ẹ̀dínwó lórí gbogbo oògùn tó ń jáde ní iléeṣẹ́ Ralac Ventures ìfàní eléyìí jẹ́ fún gbogbo ènìyàn ẹni ìfà òtọ́ sí ní ìpè ní àrámù. ẹni tó gbọ́ kó wí fún ẹni tí ò gbọ́ pé ètò ẹ̀dínwó oògùn ń lọ ní iléeṣẹ́ Ralac Ventures. pẹ̀lú àyẹ̀wò ọ̀fẹ́ ìwọ náà má fi ọ̀rọ̀ ara rẹ dọ́là ẹ̀dínwó ni ẹ ó bá gbogbo oògùn tó ń jáde ní iléeṣẹ́ Ralac Ventures fún odidi ọ̀sẹ̀ kan gbáko. bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé April 28 títí di May 4. àwọn ibi tí ẹ ó ti rí àwọn oògùn tó ń jáde ní iléeṣẹ́ Ralac Ventures rà ní ọ́fíìsì wọn tó wà ní ìlú Ìṣẹ́yìn ní ojú bàbá ìyànà Òkè Ayọ̀ àti ọ́fíìsì wọn tó wà ní ìlú Òkè-Ò ní ẹ̀gbẹ́ gáràjì Ìṣẹ́yìn Òlèlè nílé bàbá Akíntọ́lá oògùn ẹ̀dínwó fún odidi ọ̀sẹ̀ kan gbáko ní iléeṣẹ́ Ralac Ventures. ẹ àbọ̀ wìtìwìtì. ẹ kú dédé àsìkò yìí ẹ sì káàbọ̀ padà láti ojú ọjà à ń kí yín wípé ẹ tún kó ìdarapọ̀ mọ́ wa láṣẹ Ìdùmarè etí tí ẹ fi ń gbọ́ wa láti òwúrọ̀ kò ní di bẹ́ẹ̀ ni kò ní di ohun tí ẹ máa náwó sí. Àmín. ẹ̀yin tẹ́ ń wò wá lójú òpó ayélujára ojú yín ò ní fọ́ bẹ́ẹ̀ ni kò ní di ohun tí ẹ máa rù káàkiri. à ń kí yín wípé ẹ kú kalẹ̀ níbi gbogbo ibikíbi tí afẹ́fẹ́ ìkànnì yìí bá ń fẹ́ dé. iṣẹ́ kan pàtàkì tó ti bẹ̀rẹ̀ láti àná òun náà ni wọ́n tún ti darapọ̀ mọ́ wa láàárọ̀ yìí
aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Ralac Ventures wọ́n ti wà níkàlẹ̀ níbí yìí ọdún ni wọ́n kì í ṣe àìmọ̀ fólókó ẹ kú ojúmọ́ wà lájì ẹ kí àwọn aráalé. ẹ káàárọ̀ gbogbo ọmọ Nàìjíríà àkúdédé òye o àìsàn ní fi ara wa ṣe bùgé o àtàìsàn àtàrùn kò ní fi ṣe yín kò ní fi ṣe gbogbo àwa tá a wà nínú kulu yìí àti gbogbo etí tó ń gbọ́ Ship FM. ẹ káàbọ̀ akínyìn ẹ kú iṣẹ́ ẹ wá sí orí ètò yìí lánàá a sì ṣe àlàyé tó pọ̀ lórí àwọn iṣẹ́ ilé yìí tí ẹ̀ ń gbé wá sí orí ètò yìí fún àwọn tó bá ṣe ń gbọ́ wá fún ìgbà àkọ́kọ́ ó ṣeé ṣe kó jẹ́ pé lómi ò gbọ́ wá lánàá ṣẹlẹ̀ bá wa yànnàná àwọn oògùn yìí àti àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe. ẹ ṣe atọ́kùn àwọn product ta ní láti iléeṣẹ́ wa ó tó bíi mélòó kan ṣùgbọ́n gẹ́gẹ́ bí oògùn ẹ̀dínwó tó ń lọ káàkiri ọdọọdún la máa ń ṣe so ọdún yìí ló ti kò yìí. bẹ́ẹ̀ ni ọdún yìí ló ti kò yìí lẹ́sìn gẹ́gẹ́ bí mo ṣe sọ agbe káàkiri gbogbo ohun tí ń jẹ́ lé ẹgbẹ́ tí wọ́n dẹ̀ jàǹfààní ẹ̀ tọ́pọ̀lọpọ̀ dúpẹ́ láti ìgbà náà gan ẹlòmíì darapọ̀ mọ́ wa tó yẹ pé kò lè má rà láti máa gbé sínú ilé fún tó ti ríṣẹ́ rẹ̀ fún díẹ̀ yìí la ṣe wá nírú àǹfààní tí wọ́n jẹ lẹ́sìn ẹ̀ ká tún mú wá ọ̀sẹ̀ kan péré ni kò ní lé lọ́sẹ̀ kan tó bá ti dijọ́ Sunday ó ti parí nìyẹn ọjọ́ 4 oṣù karùn-ún ọjọ́ 4 oṣù karùn-ún so àwọn oògùn tí a ní ọ̀pọ̀lọpọ̀ ń bẹ tó yẹ pé à ń tà mí ní àpò 12 àbọ̀ tí í ṣe 2,500 tó yẹ pé a ti já sí 2,000 naira gẹ́gẹ́ bí ìkíní yẹn jẹ́ ìpele méjì iléyà promo ń bọ̀ bẹ́ẹ̀ tí iléyà kọ́kọ́ ṣe é fún gbogbo àwọn tó ń wá sí iléeṣẹ́ wa kí wọ́n jẹ àǹfààní nítorí atọ́kùn ìpèníjà pọ̀ ọ̀pọ̀lọpọ̀ owó dẹ̀ ń dẹ́lòmíì lágara àwọn àgbàlagbà wọ́n ní ẹni àṣẹ́pà ò tó nǹkan ẹni owó pa ló pọ̀ jù kọ́lọ́run ọba kó má fi owó já wa nítẹ̀mẹ́ àti gbogbo etí tó ń gbọ́ iléeṣẹ́ Ship FM. a ní get up sweet bitter òun ló ń ṣiṣẹ́ fún oríkèéríkèé ara tó ń roni ọwọ́ tó ń kú ẹsẹ̀ tó ń kú iṣẹ́ yìí pọ̀ á pa àwọn egbòogi yẹn papọ̀ sójú kan ní eric mo sọ̀rọ̀ kan lánàá pé nígbà tí mo wà lórílẹ̀‐èdè Cameroon a ní egbòogi kan tá à ń lò tó ń pè ní dan Cameroon tó jẹ́ gbòogi ìbílẹ̀ tó dẹ̀ máa ṣiṣẹ́ dáadáa lápapọ̀ tó fi jẹ́ pé ìpèníjà tó bá ní ohun tí wàá fi lò ó ló sọ̀tọ̀ọ̀tọ̀ àìdá ọwọ́ ń kú àbọ̀gbẹ́ ẹnu ni àbúbá ní gẹ̀dígẹ̀dí àbí èèyàn ní ẹ̀jẹ̀ ríro tí lọ ṣàyẹ̀wò wọ́n ní ẹ̀jẹ̀ ríro rí àbí kéèyàn máa ṣèyọ́ ní gbogbo gbà atọ́kùn kéèyàn máa ṣèyọ́ ní gbogbo gbà nǹkan tó le ni ó lè mú aburú ọ̀nà bíi 4 wá nínú àgọ́ ara ẹ̀yọ́ ṣíṣe àṣejù tó bá jẹ́ ẹni tó lómi lára ẹ máa ṣàdédé máa rí i pé ẹni yìí máa ń rú látara ẹ̀yọ́ ṣíṣe ni ẹ̀yọ́ ṣíṣe àṣejù tí ó bá kò ní okun lára nínú àgọ́ ara mọ́ ẹ̀yọ́ ṣíṣe àṣejù ó lè pa nǹkan ọmọkùnrin ẹ̀yọ́ ṣíṣe àṣejù ó lè kóbá ojú ìwọ tó bá ti rí ìpèníjà pé o ò rí nẹ dáadáa àṣojú tó ti fọ́ o ṣùgbọ́n ojú ń yún ni ó ń wa mi èèyàn ń wò bíi kurukuru àbí èèyàn ń wo èèyàn kan bíi 2 bíi 3 ẹ má jìnà sí iléeṣẹ́ wa ẹ tètè máa bọ̀ àsìkò promo tó ń lọ lọ́yìí kẹ́ ẹ wá jẹ àǹfààní rẹ̀ àwọn àgbàlagbà wọn ni wọ́n lówó ńlé yín ó ní wọn ò fún ẹ jẹ sí wọ́n ló súnmọ́ wọn ni àbáwọn ni wọn ò fún ẹ ìwọ ló súnmọ́ iléeṣẹ́ Ralac fún àǹfààní èyí ẹ tètè máa bọ̀ gbogbo ọjọ́ tó kún ọjọ́ péréte ní gbogbo àwọn tó dẹ̀ ti wá láàrin tí wọ́n ti jàǹfààní ẹ̀ gbogbo ohun tí wọ́n fi lò ọlọ́run ní jẹ́ ó padà sẹ́yìn mọ́ ì máa ń sọ̀rọ̀ kan pé oògùn bílẹ̀ díẹ̀díẹ̀ ni ó máa ṣiṣẹ́ o kì í ṣe màjíìkì o àdẹ̀gẹ́ nǹkan wò níléeṣẹ́ wa ra oògùn ẹ lórí bùkátà tó bá gbọ́ wa àbẹ́ni tó ti ní ìgbéyàwó ọlọ́jọ́ pé ti pẹ́ tó ń pè ní primary infertility ń bẹ secondary infertility ń bẹ kí ni tí mo primary infertility ẹ lòmíì tó ti wọlé ọkọ bí ọdún 7 bí ọdún 8 tó jẹ́ pé ó ń sùn kọ̀gbọ́pá tọ́lọ́run ọba gbogbo ẹni ó wà nípò bẹ́ẹ̀ ọmọ ọ̀gbẹ̀yìn tẹ́yìnsì kó bá a ṣe fún wọn ẹlòmíì tí wàá bí kan ti bí 2 látara pé wàá ké bẹ́kọ́nọ́mì ṣe rí pé ó lọ wá nǹkan kẹ kóun fi dúró díẹ̀ ní àbí àrùn máa ń ṣokùnfà rẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ lánàá pé infection ń bẹ bacterial infection ń bẹ lóríṣiríṣi tó lè ṣokùnfà secondary infertility èyíkéyìí tẹ́yìn lè nínú àgọ́ ara lára infection náà ní ṣokùnfà kí nǹkan oṣù obìnrin wọn máa wà ìdọ̀tí ara tó yẹ kó máa wá lóṣooṣù tí ò bá ti wá atọ́kùn wàhálà ni atọ́kùn ẹ̀ rí i pé tí yẹn bá sì gbọ̀nsẹ̀ ń gbà mí tọ́lọ́n bá mú gbọ̀nsẹ̀ yẹn wá tara ẹ̀ rí i pé aró tú yẹn dáadáa bẹ́ẹ̀ ni sẹ́bọ̀ pé nǹkan oṣù obìnrin tóbìnrin ò bá rí ṣe tí èdè ẹ̀ ṣe pé ọjọ́ orí ti ṣokùnfà ohun tí òjò orí ṣe yẹn kò ní tẹ́ lọ́rùn. ara tiẹ̀ gan òkò gbádùn dáadáa so ló máa ṣe ségesège àbíwọ ọlọ́mọkùnrin tó ń lọ dàjẹkújẹjẹ má kó bá ìlera ara rẹ. fún àwọn ọlọ́mọkùnrin tẹ́ mẹ́nu báwọn ní olú iléeṣẹ́ yín kí ni nǹkan tọ́lọ́mọkùnrin lè lò
tí ò sì ní side effect kankan tó yẹ pé yóò sì mọ̀ ṣe bó ṣe tó àti bó ṣe yẹ. ẹ̀rì ó tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ mo jẹ́ díẹ̀ kèéfẹ́ gbégbó bẹ́ẹ̀ kèéfẹ́ gbégbó àárín rárá. atọ́kùn gbogbo wa náà ni ọmọkùnrin tí ò bá máa ṣe atọ́kùn ọmọkùnrin tí ò bá máa ṣe bó ṣe yẹ kó ṣe ó sì lè ṣe kó ní prostate cancer náà tó jẹ́ pé àti lè ṣẹ̀yọ́ kò ní rí ẹ̀yọ́ sí dáadáa. tí ọkùnrin bá tún ṣe dáadáa ó tún lè fa. bẹ́ẹ̀ ni atọ́kùn bó ṣe bí ó ṣe wúlò fọ́mọ obìnrin tóbìnrin ò bá máa ní ìbáṣepọ̀ pẹ̀lú ọkùnrin dáadáa ó lè ṣokùnfà kí nǹkan ṣe. irú àwọn ṣẹ́mi pé sọ pé prostate cancer ló lè ṣe ọkùnrin. bẹ́ẹ̀ni. irú àrùn wo ló lè ṣe obìnrin tóbìnrin ò bá jẹ́ kọ́kùnrin máa tó ọkùnrin tí ò bá máa súnmọ́ ọkùnrin lóòrèkóòrè. bẹ́ẹ̀ni ó ṣeé ṣe kí nǹkan sùn obìnrin má wà bó ṣe yẹ kó wá wọn. kó wọ menopause ní àìtí ìtọ́jọ́. yóò wọ menopause láì tó ọjọ́. so gbogbo ẹ̀ náà ní gbogbo ohun tí ń bẹ nínú àgọ́ ara bó ṣe ní àǹfààní náà ló ní àléébù kò gbọ́dọ̀ pọ̀ jù kò sì gbọ́dọ̀ kéré jù aṣọ ẹni tó yẹ pé bó dúró láàárọ̀ bó ọ̀sán láàárọ̀ ó jẹ bí irú yẹn kọ ṣùgbọ́n kọkùnrin ṣe bó ṣe yẹ kó ṣe kóbìnrin náà sì ṣe bó ṣe yẹ kó ṣe. àìkèsè aláǹgánkọ̀ gánkọ̀ kí gbogbo gbà. kéèyàn ṣe bó ṣe yẹ kó ṣe ó tiẹ̀ wá kéré tán bí ẹ̀kan láàrin oṣù. ẹ gbọ́ ẹ̀kan láàrin oṣù mọ́. atọ́kùn ẹ̀kan láàrin oṣù kiri. ó tún kéré. ẹ̀kan láàrin oṣù kiri. kò tún dàbí. ẹ̀kan láàrin oṣù kiri. gẹ́gẹ́ bí ẹ̀yin onímọ̀ ìjìnlẹ̀. ebi wà lọ wà ń bì. gẹ́gẹ́ bí ẹ̀yin onímọ̀ ìjìnlẹ̀. atọ́kùn mo ti mọ ibi tẹ̀ ń lọ. ẹja sọ gáàsíà gẹ́gẹ́ bí ẹ̀yin onímọ̀ ìjìnlẹ̀ bí ẹ̀mí lóṣù. ó tiẹ̀ wá kéré jù. tí ọlọ́mọba fún yẹn lórí ọ̀fẹ́ ẹ̀ẹ̀mejì sẹ́ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀ ti tó. méjì lọ́sẹ̀ méjì ti tó àárò lè sọ atọ́kùn èyíkéyìí téèyàn wá ní nínú àgọ́ ara ẹ má jẹ́ àfìwòsàn wa dọ́là àbí kétí máa hó kéèyàn máa rọrùn sùn tí ọmọnìyàn àwọn onímọ̀ sáyẹ́ǹsì ní ọmọnìyàn tí ò bá ti rí oorun wákàtí 8 sùn kì í ṣe ohun tó dáa tó oorun ò bá dẹ̀ wáyé ẹ rí i pé yóò máa pààyàn bí ọtí ni ó lè kó bọ́dẹ orí ẹ dákun àìsàn onífarahàn sí gbogbo àbò bá ti ń rí alámí atọ́kùn ó ṣeé ṣe ẹlòmíì wá ń rí gbogbo ọ̀rọ̀ tá a sọ yìí yóò máa rí alámí àwọn àpẹẹrẹ gbogbo tí ń jà ó dẹ̀ lè lọ ṣàyẹ̀kún kó gbé negative jáde iná ní máa ń ṣokùnfà tí wọ́n bá délé ìwòsàn tí wọ́n bá ṣe gbogbo àyẹ̀wò látòkè délẹ̀ tí wọ́n bá rí i pé àwọn oníkan ni pé tó gbogbo ohun tó yẹ káwọn sì ẹ máa lọ so at the end of the day irú ohun tí máa ń já sí máa ń yí sí stroke fẹ́ lómi gbogbo etí tí ń gbọ́ mi lé ní ọlọ́run àrùn tó gbóògùn àrùn tí ò gbóògùn ọlọ́run bọ̀ ní jẹ́ kò ní fi sẹ́ni fún wa tó bá ti ń rà lámì àsìkò ẹ̀dínwó yìí ẹ tètè máa bọ̀ wá sí iléeṣẹ́ wa àìsàn ò ní fi ara wa ṣe gbogbo o. ẹ jẹ́ ká dókè lọ́hùn náà ìgbà tá a bá padà dé a máa tẹ̀síwájú ẹ̀ kó kalẹ̀. ògùn bílẹ̀ afúnni ni wọ́n sọ olóyún abẹ́rẹ́. ó dé o gbàdúrà nípa pọ̀ píì èwo ló tún dé o egbògi ìbílẹ̀ àjẹbíidán ní ṣe àtìlẹ́yìn fún gbogbo àwọn ọlọ́mọkùnrin tí kò lè ṣe déédéé lọ́dọ̀ olólùfẹ́ wọn nínú ilé tàbí tí nǹkan ọmọkùnrin wọn tó kéré jọjọ ìrànlọ́wọ́ ló tún jẹ́ fún gbogbo àwọn ọ̀sẹ̀ kan sùn lọ. ilẹ̀kùn lẹ́yìn òun náà ni wọ́n tún pè ní jogun omi iná gorí lẹ́mẹ̀ẹ́jú tó odò pàlà ní ọkà yọ làálà. gbogbo àwọn tó ń lò ó ni wọ́n ń gbóṣùbà fún ọlọ́run ọba ṣẹ̀dá ayé pẹ̀lú ewé àti egbò tí wọ́n fi pò ó papọ̀. bẹ́ẹ̀ ni kò ní àléébù kankan fún gbogbo àwọn ọlọ́mọkùnrin tó fẹ́ gbójú owó lọ́dọ̀ ìyàwó wọn nínú ilé. sweet bitter náà tún wà tó ń bọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ inú ara inú tó ń kùn tí nǹkan oṣù obìnrin kó máa ṣe ségesège tàbí gbogbo ènìyàn tí kò rí oorun sùn déédéé sweet bitter kíkà ibi kojú ẹ̀. iléeṣẹ́ rálá pẹ́ńtọ̀ ló ń ṣe egbògi méjèèjì yìí tilẹ̀kùn lẹ́yìn fún gbogbo ọlọ́mọkùnrin sweet bitter fún gbogbo ènìyàn wọ́n fẹ́ bí àlàáfíà ara àwọn kó pé pérépéré àjẹbí idán ni ẹ máa ń rà ó. àtótó àrèrè o. ẹ káàbọ̀ padà láti ojú ọjà ọ̀rọ̀ ẹ̀dínwó oògùn gbogbo oògùn tó ń jáde ní iléeṣẹ́ Ralac Ventures òun ni wọ́n ń tẹ́ pẹpẹ ẹ̀dínwó báyìí fún odidi ọ̀sẹ̀ kan gbáko ó sì ti bẹ̀rẹ̀ láti àná ọjọ́ 28 oṣù kẹrin yóò sì parí ní ọjọ́ 4 oṣù karùn-ún ọdún 2025 tí a wà yìí ẹ̀yin náà ẹ jẹ àǹfààní kínní yìí kẹ́ ẹ dé olú iléeṣẹ́ wọn àwọn iléeṣẹ́ yín wo ni wọ́n ti jàǹfààní torí pé iléeṣẹ́ ibi tẹ ní àwọn iléeṣẹ́ káàkiri ó pọ̀ iléeṣẹ́ wo ni àwọn ènìyàn wà tí wọ́n ti jàǹfààní yìí ká tó sí ojú òpó kalẹ̀. ẹ sí atọ́kùn àǹfààní yìí wà fún head office wa gbọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ní ìlú Ìṣẹ́yìn ẹ lọ sí ojú bàbá tẹ́ bá ti dé Àwàlédí road ẹ yà láti ilé epo Àríbí
ẹni ẹ̀yin lọ sílé Alhaji Wẹ́rẹ́ kejì transformer àkọ́kọ́ tẹ kọ́kọ́ máa kàn ẹ sá ti béèrè pé ilé bàbá tilẹ̀kùn lẹ́yìn àbí ilé gbámúge lọ́dọ̀ àwọn tó ń ṣe POS yẹn. Bákan náà ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ní ìlú òkè o àwàlẹ́gbẹ̀ẹ́ gáràjì sẹ́yìn ilé bàbá wa Akíntọ́lá wọ́n tó bá ti ń bọ̀ láti LA àwàlẹ́gbẹ̀ẹ́ owó sì báyìí ẹ ti rí bánà wa wọ́n tó bá ti ń bọ̀ láti barracks tó bá ti fi lé epo lómi tútù lẹ̀ àwàlẹ́gbẹ̀ẹ́ ẹ̀yìn park àkómọ́ra ẹ̀rì ọ̀pṣẹ̀ àyẹ̀ńbẹ̀ eléyìí ọ̀nà méjì tí àǹfààní yẹn lè wá nìyẹn gbogbo ibi tí a ní àwọn alágbàtà sí iléyà promo ń bọ̀ tí iléyà bá ti kọ̀sẹ̀ kan tí ẹ̀yin náà jẹ àǹfààní tiyín ṣùgbọ́n àwọn tó ń wá sí iléeṣẹ́ wa láti wá consult òun la fi àyè yẹn lẹ̀ fún káyẹn nẹ̀nẹ̀ kí ọmọ má dàpọ̀ kó lè yé wa kó lè yé òǹkálùkù mo láǹfààní àti sọ fún yín pé ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ní ìlú ìsẹ̀mílé ẹ lọ sọ́dọ̀ Bàsókà Ògùn wa ti wà ń bẹ̀ lóríṣiríṣi bákan náà ẹ̀yin tẹ́ wà ní ìlú Ayítẹ̀ ẹ lọ sí ọ̀dọ̀ Kọ́hìndé ìyàwó no story ní church headquarter bákan náà ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ní ìlú Gàngàn ẹ lọ sí ọ̀dọ̀ Olúkọ̀gàn bàbá Cecilia nílò Ìlàkì bákan náà ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ní ìlú Òkèò àwa ní ẹ lọ sí ọ̀dọ̀ ya Abdulsamon lẹ́gbẹ̀ẹ́ Ẹlẹ́yà Ológun bákan náà ní ìlú Tápà ẹ lọ sí ọ̀dọ̀ Àáfà Ológun ní ìsàlẹ̀ Mòfè bákan náà ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ní ìlú Gbọ́ra ẹ lọ sí ọ̀dọ̀ Ọbalolúwa pharmacy store Onílẹ̀kùn compound Old Filling Station ọjà Ìgbọ́ra bákan náà ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ní ìlú Gbọ́ra bákan náà ẹ lọ sí ọ̀dọ̀ mọ́mì Fridaus ilé Abdul Òkè Odò àìsàn onífi ara ṣe gbogbo. bàbá wa ń béèrè àwọn alágbàtà tí ẹ kà kalẹ̀ tí wọ́n pọ̀ yìí ó dàbí ìgbà tó jẹ́ pé ó ti tó torí yẹn pọ̀ díẹ̀ ṣé ẹ nílò alágbàtà mọ́. àtọ́kùn olówó kun ò ní pé ẹni sọ́débẹ̀ ni ó tún kùn á máa bá play yẹn ní ẹ̀yìn ètò bẹ̀tẹ̀ àwọn tí ó bọ́ sí tòsí yẹn. pé alágbàtà titun pé èèyàn lè fẹ́ bá yín rà á tàbí tí ọmọ bá yín tà á. ẹ ṣe àtọ́kùn fáǹfààní ohun tẹ wí ẹni tó bá tún fẹ́ darapọ̀ mọ́ iléeṣẹ́ wa èyí tó fi lọ wáṣọ ogún dogójì ta eléyìí tí gbogbo èyí ó rí tẹ́ fi ń ta síbẹ̀síbẹ̀ tí gbogbo eléyìí ó rí ó jẹun ó mú yóò tún sẹ́kùn so gẹ́gẹ́ bí àkíyèsí tó ń kó wá sí. ká sí ojú òpó kalẹ̀ bóyá a lè rí ìpè kan tàbí méjì torí bá a ṣe ṣe é nù ìpè kan tàbí méjì kó tó di pé àmọ̀ dágbére 07047 7064 070 47 7064. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín o. àkíníṣe sífù kò ní bàjẹ́ o. àmì orúkọ yín o. àtúbálẹ̀ ló ń pè láti Gànà. láti ìlú Ìgànnà. à ń gbọ́ yín sà. láti ìlú Ìgànnà. à ń gbọ́ yín sà. láti ìlú Ìgànnà o. oògùn yẹn dá o. oògùn yẹn dá o ọlọ́wọ́n máa tẹ̀ wọ́n síwájú. ẹ ṣé mo dúpẹ́. oògùn yẹn dá gbogbo ẹni tí o bá ti rà kọ́ lọ ra o. ẹ̀yin fẹ́ dàbí aṣojú wọn. àtúbálẹ̀ láti Gànà. ẹ ṣé o ẹ ṣé wọ́n jẹ́rìí sí ni. Alhaji ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ fi pe ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yín kó tó di pé. tọ̀dọ̀ tí wọ́n máa pè sí tọ́ra àwọn míì máa pè yàn lẹ́yìn ètò tí wọ́n ní ẹni di nọ́mbà aráàlàkì o. ẹ dákun ẹ má pe àwọn atọ́kùn mi méjèèjì o. nọ́mbà tí ẹ sì pè wá fún wọn náà ni. nọ́mbà tẹ́ pè wá sí ni WhatsApp nọ́mbà wa 090 27 24 91 06 090 27 24 91 06 ẹlẹ́kejì 090 63 82 23 70 090 63 82 23 70 àìsàn ò ní fi ara wa ṣe gbogbo o. àmín. tó ẹ máa lọ gba kọ́ọ̀lù níta ká máa tẹ̀síwájú. ẹlẹ́lòí lọ máa gbé kọ́ọ̀lù. àbí. bẹ́ẹ̀ ni. tó àrèrè o gbogbo ẹ̀yin olùgbọ́ wa iléeṣẹ́ Ralac Pension kó ire dà sílẹ̀ ẹ̀bùn òkùtì. ẹ̀dínwó lórí gbogbo oògùn tó ń jáde ní iléeṣẹ́ Ralac Pensions ìfàní eléyìí jẹ́ fún gbogbo ènìyàn ẹni ìfà òtọ́ sí ní pè ní àràmù. ẹni tó gbọ́ kó wí fún ẹni tí ò gbọ́ pé ètò ẹ̀dínwó oògùn ń lọ ní iléeṣẹ́ Ralac Ventures. pẹ̀lú àyẹ̀wò ọ̀fẹ́ ìwọ náà má fi ọ̀rọ̀ ara rẹ dọ́là ẹ̀dínwó ni ẹ ó bá gbogbo oògùn tó ń jáde ní iléeṣẹ́ Ralac Ventures fún odidi ọ̀sẹ̀ kan gbáko. bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé April 28 títí di May 4. àwọn ibi tí ẹ ó ti rí àwọn oògùn tó ń jáde ní iléeṣẹ́ Ralac Ventures rà ní ọ́fíìsì wọn tó wà ní ìlú Ìṣẹ́yìn ní ojú bàbá ìyànà Òkè Ayọ̀ àti ọ́fíìsì wọn tó wà ní ìlú Òkèò ní ẹ̀gbẹ́ gáràjì Ìṣẹ́yìn Òlèlè nílé bàbá Akíntọ́lá
oògùn ẹ̀dínwó fún odidi ọ̀sẹ̀ kan gbáko ní iléeṣẹ́ Ralac Ventures. ẹ àbọ̀ wíṣíwíṣí. tó gbogbo etí tó bá wa gbọ́ ìròyìn àjímọ́ná wa láàárọ̀ yìí adúpẹ́ lọ́wọ́ yín a sì mọ́ ọ́ lóore láṣẹ Ìdùmarè iná ò ní tánwọ́ yín ohun aburú kéré ó tóbi kò ní ìṣẹ̀lẹ̀ sí yín kò sì ní ìṣẹ̀lẹ̀ sí àwa náà láṣẹ Aláwùrábí ìkànnì yín ìkànnì wa ìkànnì CP 9.1 FM náà ni ẹ láǹfààní láti máa gbọ́ níbí náà láti ṣẹnu déédéé síbí fún títí òwúrọ̀ òní a ó lọ lónìí a ó sì tún padà ní ọ̀la Abẹ́rẹ́kéré Adégbìtẹ́ lórúkọ mi ẹjá pàdé ní aago 6:30 sí aago 7:30 lórí ètò ọmọdé lólórin àwọn àgbà lónìí tán lẹ́ẹ̀kan sí Abẹ́rẹ́kéré Adégbìtẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún títí òwúrọ̀ òní wípé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò máa ṣàì gbé mi débẹ̀ dandan. adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti ń gbọ́ wa láti ìgbà yìí wá tá a ti bẹ̀rẹ̀ adúpẹ́ wa mọ́ lóore o a tún pàdé lọ́la lórí àkọ́tún ètò àjímọ́ná ròyìn títí ìgbà náà Ọlárẹ̀wájú Álímì ló kọ tèmi èmi ò ní kú o ẹ̀yin náà ò ní kú gbogbo apátápátá kájọ máa fa ìkú dẹ́gbẹ̀rà ó dàbọ̀. ní gbogbo ibi tí ẹ lè máa rí àwọn ọjà wa káàkiri ní ìlú Ṣakí ẹ lọ sí ọ̀dọ̀ Adeleke Medicine Store bákan náà ẹ lọ sí ọ̀dọ̀ Alhaji Ninola bákan náà ẹ lọ sí ọ̀dọ̀ Alhaji Sulaimon Ògìdìngbò roundabout bákan náà ẹ lọ sí ọ̀dọ̀ Alhaji Nesruddin Itataba bákan náà ẹ lọ sí ọ̀dọ̀ Albisra tí ẹ bá dé ìlú Àgáwàrẹ ó wà ní ọ̀dọ̀ ya Sukrat ó dẹ̀ wà ní ọ̀dọ̀ ya Lukman nílùú Adó-Àwáyé ó wà lọ́dọ̀ Sakirat Adéṣeun ó wà lọ́dọ̀ Ìyá Ishat ó wà lọ́dọ̀ Ìyé Èjìdé ó wà lọ́dọ̀ Adésọ̀kan ó wà lọ́dọ̀ Mọ́mì Ẹ́rì nílùú Adó-Àwáyé nílùú Ọ̀kákà ó wà lọ́dọ̀ ọmọ yóòjó onígàrí ó wà lọ́dọ̀ Ẹ̀mílójú ó wà lọ́dọ̀ Àyìnà Ìyá Ńlá nílùú Ayétòrò Òkè ó wà lọ́dọ̀ Dikin Àyẹ́lékè nílùú Pàpó ó wà lọ́dọ̀ Ìyá Ikmot ó wà lọ́dọ̀ Àjọkẹ́ aya Ọba Lọ́la ó wà lọ́dọ̀ Bísọ́lá Amsat nílùú Odò Ògún ó wà lọ́dọ̀ Ìyá Kabira nílùú Òkè Àmù ó wà lọ́dọ̀ Ìyá Waliat ó wà lọ́dọ̀ Ìyá Saidat nílùú Sábẹ̀ ó wà lọ́dọ̀ Ìyá Bukki ó wà lọ́dọ̀ Ìyá Badrat ó wà lọ́dọ̀ Hope Restaurants ní Agric ó wà lọ́dọ̀ Ìyá Àbíkẹ́ nílùú Agúnrege ó wà lọ́dọ̀ Dádì Sekinet ó wà lọ́dọ̀ Olórí ó wà lọ́dọ̀ Ìyá Muminet nílùú Báàsì ó wà lọ́dọ̀ Ìyálájẹ ìlú Báàsì nílùú Òkèò ó wà lọ́dọ̀ Olóyè opposite Òkèò Gẹ̀nẹ́ Grammar School ó wà lọ́dọ̀ Mọ́mì Mary Ológun along Megatop Hotel Òkèò ó wà lọ́dọ̀ ìyàwó NEPA nílùú Òkèò nílùú Ìlérò ó wà lọ́dọ̀ Morigia Medicine Store ó wà lọ́dọ̀ Lady B ó wà lọ́dọ̀ Ìyálọ́lá opposite NEPA office ó wà lọ́dọ̀ Sunday opposite First Baptist Church ó wà lọ́dọ̀ Mọ́mì Sukrat Arẹ́gbẹ́ṣọlá compound ó wà lọ́dọ̀ ìyàwó pásọ̀ lẹ́yìn mọ́sálásí Jímọ̀ ní ìlú Ìlérò nílùú Gànà ó wà lọ́dọ̀ Ìyáfàlí ó wà lọ́dọ̀ Ramot Àsìbùnàlá ó wà lọ́dọ̀ Olúwatóbi Medicine Store Òkè Àdúà nílùú Ìlúà ó wà lọ́dọ̀ Mọ́mì Esther ilé bàbá Bínáwọlé nílùú Ìlúà nílùú Kìsí ó wà lọ́dọ̀ Àmọ́ Medicine Store nílùú Ẹlẹ́kọ̀kan ó wà lọ́dọ̀ Ìyá Adéolú lẹ́lẹ́kọ̀kan nílùú Wàsímì ó wà lọ́dọ̀ Alájà ó wà lọ́dọ̀ Ìyá Wàlíà nílùú Wàsímì nílùú Ìwérélé ó wà lọ́dọ̀ Ìyá Wálé ó wà lọ́dọ̀ Bísọ́lá Ìtàsá road ó wà lọ́dọ̀ Mọ́mì Dáre opposite CAC Òkèayọ̀ ó wà lọ́dọ̀ Hallelujah House road block ó wà lọ́dọ̀ Ìyá Abdullahi ó wà lọ́dọ̀ Akin Taylor ó wà lọ́dọ̀ ìyàwó Àfáà Gentu Òkèọlá nílùú Ìlàjílé ó wà lọ́dọ̀ Alájà Basrat nílùú Jio ó wà lọ́dọ̀ Bàbá Bọ́sẹ̀ nílùú Ayétòrò Olé ó wà lọ́dọ̀ Channel 10 nílùú Òtú ó wà lọ́dọ̀ Madam Ọlájùmọ̀kẹ́ Olórí Wasco number 2 Olasco Street ó wà lọ́dọ̀ Àjọkẹ́ Ọlọ́tí nílùú Ìràwọ̀ ó wà lọ́dọ̀ Ìyáwẹ́rẹ́ ó wà lọ́dọ̀ Olórí Ajorinrin ó wà lọ́dọ̀ Orísunmibáre ó wà lọ́dọ̀ ìyàwó Sabẹ́rẹ́dowó ó wà lọ́dọ̀ Sukrat ó wà lọ́dọ̀ Ògoolúwa Ọmọlára Medicine Store ó wà lọ́dọ̀ ìyàwó Alhaji Rafiu Ìsàlẹ̀ Òfìkì ó wà lọ́dọ̀ Ìyá Salam ó wà lọ́dọ̀ Semilóore ní ìlú Ìsẹ́yìn ó wà lọ́dọ̀ Ayọ̀nítèmi Òde Lálùbí ó wà lọ́dọ̀ Àríyá Star Hotel ó wà lọ́dọ̀ Ìyá Zainab ní Òde Abẹ́sẹ̀ ó wà lọ́dọ̀ Jamiu ní Òkè Àlàáfíà níwájú ilé Baba 77 ó